látúngbédé lónìí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje ọdún 2025 òní yìí yóò sàn wá sówó yóò sàn wá sọmọ yóò sàn wá sí àìkú baálé ọ̀rọ̀ ire gbogbo yóò sì tó wá lọ́wọ́ ẹ ti mọ̀ wípé tí aago méje tó bá ti lù lórílẹ̀‐èdè nàìjíríà tí aago méje ọ̀hún tóró kógó ni a máa ń tẹ́ pẹpẹ ìròyìn àjímọ́ná ṣe ti ìgbọ́ gbogbo etí tó ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti máa gbọ́ wa káwọnú ìròyìn ọ̀hún náà nù torí pé tá a bá ti débi iṣẹ́ ṣíṣe báyìí là á ṣiṣẹ́ ọ̀hún adébi iṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ adédi ẹ̀yìn má sìn àgbà ọ̀lẹ gan ni yorùbá pẹ̀lú wọn o nínú ìwé ìròyìn punch ni mo ti kọ́kọ́ fẹ́ ṣíde ìròyìn títí ọwọ́ mi yìí o ọba síkírù adétọ̀nà ó wọ káàlẹ̀ sùn ní ìlànà ẹ̀sìn mùsùlùmí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ wọn ò yọjú síbi ètò ìsìnkú ọba òun o ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn the nation láti rí ìròyìn eléyìí tó sọ pé ó yẹ ní gbogbo kó jòkó ẹkùn tí ẹ mọ̀ pé kò yájá tí wọ́n bá sì náwó alágbàfọ̀ kò yẹ kó kan tó lé Adeleke ni òun ló ti sọ fún Arẹ́gbẹ́ṣọlá pé padà lẹ́nu rẹ̀ kọ́ ìwọ ní ìwọ yọ èmi kúrò lórí ipò tó bá di 2026 gbogbo èèyàn ló lè sọ kò tọ́ sẹ́nu rẹ̀. nínú ìwé ìròyìn punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí lórí ìròyìn Adémọ́lá Adélékè tó kà tọ́hún o ni èmi náà rí ìròyìn yìí o nínú ìwé ìròyìn punch Adémọ́lá Adélékè ó sọ kò gbákùngbé ọ̀rọ̀ sí Arẹ́gbẹ́ṣọlá lórí wípé nínú ìwé ìtàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìṣèjọba Arẹ́gbẹ́ṣọlá ló burú jù kódà kínní ọ̀hún ó burú jáì ìwé ìròyìn Vanguard ló fà á jáde. nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ ibẹ̀ ni a ti rí sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú agbègbè ìlà oòrùn èkó adétòkunbọ̀ abirù níbi tó ti ń gbóríyìn fún àwọn àjọ elétò òbò nípínlẹ̀ náà ó ní iṣẹ́ takuntakun ó ní wọ́n ṣe o. nínú ìwé ìròyìn daily post mo rí ìròyìn títí ọwọ́ mi yìí o Àkúmẹ̀ Wike àti àwọn ènìyàn míì tí wọ́n jẹ́ èèkàn láàrin ìlú ní orílẹ̀-èdè nàìjíríà ní ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu ni wọ́n yàn síbi àwọn ọmọ ìgbìmọ̀ fún ètò ìsìnkú ààrẹ àná ajagunfẹ̀yìntì muhammadu buhari ìwé ìròyìn daily post ló post ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí ẹ mọ̀ èmi lẹ̀ wá ń bí kí n sì tún wà lọ́hùn o ẹ wo ìdí rèé tí mo fi ṣàtìlẹ́yìn gbágbágbá fún àfọwọ́sowọ́pọ̀ tó wà nínú ẹgbẹ́ òṣèlú ADC ṣùgbọ́n nínú ẹgbẹ́ òṣèlú PDP ni mo wà o Sule Lamido ló sọ bẹ́ẹ̀ jáde. nínú ìwé ìròyìn The Nation mo rí ìròyìn yìí tó fẹjú kẹkẹkẹ bíi ní ọyẹ́ àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n pọ̀ bìbà ni wọ́n ti ya bo ìlú Daura ṣáájú ètò ìsìnkú ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ìwé ìròyìn The Nation ló dì í jáde. nínú ìwé ìròyìn Vanguard ibẹ̀ ni David Mark ló ti ń ṣe kìlọ̀kìlọ̀ ó ní bá dọdún 2027 ó nílé iṣẹ́ ààrẹ wọ́n lè fẹ́ fi àwọn ilé ẹjọ́ láti fi dá àwọn lọ́wọ́ kọ́ láti má bàa lè rí ọwọ́ mú. nínú ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ni mo rí ìròyìn eléyìí o ìdí àti ìtumọ̀ tí àwọn agbègbè Òkè Ògùn tí wọ́n fi nílò láti fi ọmọ oyè kalẹ̀ tí ó ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ni ìdí àti ìtumọ̀ ọ̀hún ẹ gbọ́ ìwé ìròyìn Insight Ọ̀yọ́ ló kọ ìròyìn náà jáde. nínú ìwé ìròyìn Vanguard ibẹ̀ láti rí ìròyìn eléyìí tí ò fi bẹ́ẹ̀ dùn mọ́ nínú tó sọ pé bàbá kan rèé o tí ó kì bẹ́ńdẹ́ mọ́ ọmọ inú rẹ̀ ọmọ ọdún 14 nú nílùú Ìbàdàn. nínú ìwé ìròyìn Vanguard ni mo ti fa ìròyìn yìí jáde o èmi àti ààrẹ Muhammadu Buhari àjọ wà ní ilé ìtọ́jú kan ìyẹn hospital àjọ wà ní ilé ìtọ́jú kan náà ni o kó tó di wípé ààrẹ Muhammadu Buhari ó padà juwọ́ sí ayé tó sì darapọ̀ mọ́ àwọn ọ̀run ta ló sọ̀rọ̀ yìí èmi abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́kọ̀ o Absalam Abubakar ni ó fohùn sọ̀rọ̀ ó ní kódà kìnìún ọ̀hún orí bákan ìwé ìròyìn Vanguard ló fà á jáde. àyà mi padà wá gbọ́ wá mo rò pé òǹjú lamba ni ìwọ àti Buhari bò ìwọ tí mo sì rí ń jò ní. inú ìwé ìròyìn Punch ní ìròyìn eléyìí ló ti jáde tí wọ́n sọ wípé àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn 4
ó ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ń wá báyìí ó ní àwọn agbègbè kan nípínlẹ̀ Ògùn látàrí ìkọlù alágbára tí wọ́n ṣe sí agbègbè náà. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi páńpẹ́ ọba mú àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò kan tí wọ́n jẹ́ agbénipa àti ẹni tó jẹ́ wípé awakọ̀ tí ó gbé arábìnrin kan tí wọ́n sì ṣekú pa arábìnrin ọ̀hún ní ìlú Àbújá wọ́n fi páńpẹ́ ọba mú wọn o ìwé ìròyìn Punch ló jù síta. nínú ìwé ìròyìn Tribune tó jáde lẹ́ni ní ìròyìn ilé ti jáde sọ wípé ìjọba àpapọ̀ ti kéde bí ìròyìn ọ̀hún bó ṣe wà nínú ìwé ìròyìn Tribune náà ní gbogbo àwọn ìwé ìròyìn yòókù ní àkàǹkó ìròyìn ọ̀hún pé ìjọba àpapọ̀ wọ́n ti kéde òní o gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti bu ọlá fún Buhari tó di olóògbé. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn yìí o tí ó ṣàlàyé báyìí wípé àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn wípé kí wọ́n fi ọba jẹ ní ìlú àwọn ṣe bí ìlú tí ò bá lọ́ba ìlú ọ̀hún ó rí bákan ìlú tí ò lórí ó rí bákan pẹ̀lú ní ilẹ̀ Yorùbá ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. ẹ̀ẹ́dígun gbalẹ̀ kẹrẹ́wọ̀n he Olúbàdàn tó kàn báyìí òun náà ní Ládọjà òun ló ṣe kìlọ̀kìlọ̀ bẹ́ẹ̀ fún àwọn ọba láyé àti àwọn míì tọ́rọ̀ kàn pé ẹnikẹ́ni tó bá digun gba ilẹ̀ ẹnikẹ́ni tó bá fipá gbalẹ̀ nìbàdàn wọ́n ní tí ojú olúwa rẹ̀ ó rí bó bá délé kò ní lè sọ. nínú ìwé ìròyìn Punch mo rí ìròyìn yìí iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi páńpẹ́ ọba mú àwọn ènìyàn tí wọ́n jẹ́ afurasí 11 wọ́n fi páńpẹ́ ọba mú wọn o wọ́n sì gba àwọn ọmọdé aláboyún àti àwọn ènìyàn míì kalẹ̀ lọ́wọ́ àwọn ènìyàn ọ̀hún ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn Daily Post ní ìròyìn eléyìí ti jáde tó sọ pé pásítọ̀ Túndé Bákàrè Olómọ̀ ti ṣàlàyé ó ti sọ̀rọ̀ ṣàlàyé sígboro ayé wípé èyí ni àwọn àdéhùn tó wà láàrin èmi àti Buhari nípa pé bóyá tó bá ṣe tán èmi ni ń gba ipò lọ́wọ́ rẹ̀ ó ti ṣàlàyé ó wà nínú ìròyìn Daily Post láàárọ̀ yìí. tó àwọn kókó yìí àti kókó míì ni a mọ̀ mọ́ wa ṣé etí ìgbọ́ ẹ̀yin ènìyàn wa ìyẹn ará lé eléyìí náà là ṣe ń kí tekere ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ wa bẹ́ẹ̀ ni à ń kí tọba tọ̀tọ̀nkùlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń gbọ́ wa láàárọ̀ yìí à ń kí gbogbo ẹni tó rí ṣà tó rí dá ní agbègbè Òkè Ògùn wípé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ o àtúkò àjíṣòde lónìí ní ọjọ́ 15 oṣù keje ọdún 2025 láṣẹ Ìdùmarè ọjọ́ òní kò ní jẹ́ ọjọ́ tá a lò mọ́ lórílẹ̀ àlàyé a ṣe ń kí yín wípé a ó fi àìkú dẹ́gbẹ̀ra lónìí ọjọ́ ìṣẹ́gun yìí a ṣẹ́gun ọ̀tá a ó rẹ́yìn òdì gbogbo ogun amọ́niṣeni afàìmọ́niṣeni àṣenìtàn bánidárò àwọn asọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bá tẹni jẹ́ a ó ṣẹ́gun wọn a ó sì máa lékè wọn o torí pé àtà ní máa ń lékè òrùlé bẹ́ẹ̀ ni a ó máa lékè wọn o òsì bàtà ló máa ń lékè odò láṣẹ Ìdùmarè a lékè gbogbo àwọn abínú ẹni tí wọ́n lè wà tàbí tí wọ́n lè wá sí gbogbo ẹnu ọ̀nà tàbí ojú ọ̀nà wa láàárọ̀ yìí à ń kí yín wípé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ àkú àjíṣòde lónìí àníràrìn fẹsẹ̀ sí ní gbogbo ibi tá a bá dáṣẹ̀ lé ogun ó délé kò délé oroko kò dóko okotoko orokodoko orokoto kò ní jẹ́ tí kò sì ní jẹ́ tiwa láṣẹ Ìdùmarè wọn ò ní jí wa gbé bẹ́ẹ̀ ni àníjù ẹni tí wọ́n ń wá ní aburú báyìí lẹ ní ẹ ń ṣe nǹkan tó tẹ̀lé sàmí ẹ sàmí ẹ̀yin aráalé kẹ́ ẹ fi ọwọ́ àdúrà kẹ́ ẹ fi pajú kẹ́ ẹ fi bọ́jú ẹ fọwọ́ balẹ̀ kẹ́ ẹ fi gbáre mú ire ní òjẹ́ tiwa láàárọ̀ yìí à ń kéyìn o ẹ̀yin ènìyàn wa wípé ẹ̀ ń tẹ́tí gbọ́ ìkànnì alàlújá ìkànnì 99 pẹ̀lú ìyànwọ́sí tó gbé òkàn pọ̀n ìlú òkè ò látakàn mọ́lẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kámádé nà pẹnu a kì í gbaṣọ lábúrò obìnrin ká tó máa yẹ lójú wò abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́
lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. gbogbo ojúmọ́ tó bá ti mọ́ bá wa lókè pẹ̀ lálàáfíà ojúmọ́ rẹ ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ni ká máa kí gbogbo wa láàárọ̀ yìí pé àtúnkò ojúmọ́ o àkó ojúmọ́ mọ́ ojúmọ́ rẹ ló mọ́ wa lónìí ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 15 oṣù agẹmọ ọdún 2025 ká máa yan ọlọ́run ọba lógo pé ó tún mú wa rí ìmọ́lẹ̀ ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà àwa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tí ẹ ti ń gbọ́ wá àbí tẹ́ ẹ ti ń wò wá bóyá ní ojú òpó Facebook wa ní SIP FM òkè o àbí bóyá nílé epo nínú ilé yìí lọ́ọ̀dẹ̀ yìí akìyín alùyín lọ́gùn ẹnu àmọ́ pẹ́yìn náà lẹ wà ń bẹ̀ táwa náà tá a fi ń fakọ́ sí i àti rúkìní ọ̀hún débìbà àti gbèdé fún yín bẹ́ẹ̀ ṣe mọ́ jẹ wọ́n ní ọmọ ológì yín ti dé ẹ káàárọ̀ ológìdé o à ń kí yín ẹ tún káàbọ̀ sórí ọ̀tún ètò àjímúná fún tàárọ̀ yìí ọláyẹmí oyèlékè lórúkọ tèmi ká máa wọnú ètò ní sàn-án àràràdá dúró. ká wọnú ètò ọ̀hún náà nù nítorí wípé ojúmọ́mọ́ olóògbówó oníkẹ̀kẹ́ òwú gbé kẹ̀kẹ́ òwú alágàdá ogun gbé àgàdá ogun kò sí àgàdá ogun kankan mọ́ báyìí bí kò ṣe wípé kí oníkálukú kó gba ẹnu iṣẹ́ rẹ̀ lọ ẹnu iṣẹ́ tiwa láwà yìí bẹ́ẹ̀ ni a sì ní ìgbàgbọ́ wípé ẹ̀yin aráalé ẹ̀yin náà ti wà ní ẹnu iṣẹ́ yín ẹnu iṣẹ́ tiwa ni wípé ká jẹ́ kẹ́ ẹ mọ̀ bí ìlú ṣe rí ibi tí ìlú dé dúró àti bí ohun gbogbo bó ṣe ń lọ káàkiri kọ̀rọ̀kọ́ndò orílẹ̀-èdè Nàìjíríà láláì ní dènà pẹnu ẹ̀yin aráalé láláì ní fà àkókò ṣòfò káwọnú ìròyìn ọ̀hún náà ló kù nínú ìwé ìròyìn Punch ni mo ti kọ́kọ́ fẹ́ ṣíde ìròyìn títí ọwọ́ mi yìí ọba Síkírù Adétọ̀nà ó wọ káàlẹ̀ sùn bẹ́ẹ̀ ni wọ́n ṣe ètò ìsìnkú rẹ̀ ní ìlànà ẹ̀sìn mùsùlùmí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ kankan kò yọjú síbi ètò náà ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. wọ́n ti sin òkú kábíyèsí aláìlúwà ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Àwùjalẹ̀ títí ilẹ̀ Ìjẹ̀bú Ọ̀gbágbá títí ilẹ̀ Ìjẹ̀bú wọ́n ti sin òkú kábíyèsí ọ̀hún ní ilé rẹ̀ tó wà ní Ìgbẹ̀bẹ́ ní Ìjẹ̀bú Òde ní ìlànà ẹ̀sìn mùsùlùmí dédé aago 4 ìrọ̀lẹ́ àná ni wọ́n fi ìyókù ara bàbá ọ̀hún fún erùpẹ̀ ṣe bí gbogbo ẹ̀dá tó bá ti wá sí ilé ayé ni yóò padà tọ́ ikú wò erùpẹ̀ ni wá a ó sì padà sí erùpẹ̀ ọ̀hún lọ́jọ́ kan o ọ̀rọ̀ yìí ló ṣẹ mọ́ kábíyèsí ọ̀hún lára tí wọ́n sì fi ìyókù ara rẹ̀ fún erùpẹ̀ gẹ́gẹ́ bí àwọn aṣojúkọ̀ròyìn tó wà níbi ètò náà wọ́n ṣàlàyé pé ọba náà ló wàjà ní ọjọ́ àìkú nígbàtí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèkàn ìlú àti àwọn alẹ́nulọ́rọ̀ tí wọ́n péjú pésẹ̀ síbi ètò ìsìnkú kábíyèsí ọ̀hún lára wọn láti rí gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún títí ìpínlẹ̀ Ògùn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúmọ̀ láàrin ìlú ni wọ́n péjú pésẹ̀ síbi ètò náà gómìnà ní ètò ìsìnkú náà ni ó péjú pésẹ̀ sí ibi ètò ìsìnkú ọ̀hún tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ènìyàn pàtàkì láwùjọ ni wọ́n péjú pésẹ̀ síbi ètò ọ̀hún o lára wọn láti rí gómìnà ìpínlẹ̀ Ògùn àwọn ìkàn ìlú ìyókù ni àti rí Aliko Dangote mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé Bọ̀sún Tìjání àti amòfin àgbà ní ìpínlẹ̀ Ògùn Ọlámilékan Adéọlá bákan náà igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Yẹmí Ọ̀ṣínbàjò òun náà fojú sẹ̀yẹ àtàrí láti ṣe ìdárò ìkẹrin fún Àwùjalẹ̀ títí ilẹ̀ Ìjẹ̀bú bẹ́ẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ rí gómìnà ìpínlẹ̀ Èkó lọ́wọ́lọ́wọ́ yìí ẹnu mi àgò Babájídé Sanwó-Olú àti gómìnà ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ náà pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ rí Gbóyèga Oyètọ́lá àti àwọn èèkàn míì ni wọ́n péjú pésẹ̀ síbi ètò ọ̀hún tí wọ́n sì ń ṣàdúrà yìí pé kí Ọlọ́run kó foríjì Àwùjalẹ̀ títí ilẹ̀ Ìjẹ̀bú kó sì tẹ̀ sí afẹ́fẹ́ rere ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ yìí ibẹ̀ ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti ń sọ̀rọ̀ bí òwe pé tí wọ́n bá tiẹ̀ wá ń yọwọ́ alágbàfọ̀
ṣó wàá tọ́ sẹ́nu àtọ̀ lé torí ọlọ́run Afusa bàbá Afusa tí ń mọ̀ ọ́ sí Afusa ó kọrin ní ṣùgbọ́n half salary ìlàjì owó oṣù tó ń san àti gbogbo àwọn ọpọ́n ìmọ̀ tẹ́lẹ̀ kó wọ ilé ẹ̀kọ́ tààrí nǹkan kan tí àríbi tá a bá yàrá já wọ́n ní gbogbo ẹ̀ náà ìlọ́mọ̀sí wà nínú àtẹ ọpọlọ àwọn èèyàn ìjọba gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè yìí ló ti bọ ẹnu àtẹ́lù ẹni tí ó jẹ́ akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Rauf Arẹ́gbẹ́ṣọlá lórí àwọn ọ̀rọ̀ tó sọ wípé òun ò yọ òun lóyè tó bá di inú ìdìbò gómìnà ti ọdún 2026 tí wọ́n sọ pé yóò wáyé ní ọjọ́ kẹjọ oṣù kẹjọ. Ìwé ìròyìn The Nation ló ti kọ́kọ́ sọ wípé Arẹ́gbẹ́ṣọlá tí ó jẹ́ gómìnà nígbà kan rí ní ìgbẹ́lẹ̀ náà tó sì jẹ́ mínísítà fọ́rọ̀ abẹ́lé nígbà tí ó padà sílé ní ọjọ́ àìkú Sunday ló bu ẹnu àtẹ́lù ìṣèjọba gómìnà Adeleke tó yìí sọ wípé ó sọ pé ẹgbẹ́ òṣèlú ADC yóò yọ nípò tó bá di ọdún 2026 tó ń tẹnu ẹ̀ ní Adeleke náà ló ti wá sọ̀rọ̀ ó fèsì torí ìsọ̀rọ̀ ní gbèsè ìsọkun síbàáyé nìgbẹ́tẹ̀ gangan ìhà kẹlẹ̀bẹ̀ ní sọ́run náà rí ibẹ̀ ni Adeleke náà ló ti wá fún lésì ó ní gbogbo ohun tí ń bọ́ lẹ́nu yín yìí só sì wáá yẹ kó rí bẹ́ẹ̀ bàbá ẹ̀yin tó yẹ kẹ́ ẹ dọ́ bojú kò tí ẹ kẹ́ ẹ sọ̀rọ̀ òṣèlú tí ń lọ pínlẹ̀ Ọ̀ṣun mọ́ torí tá a bá ní pé ká wò ó ká kà á lé ní léjì wọ́n ní ìṣèjọba ti yín gan ń ló burú jù nínú tán ìpínlẹ̀ Ọ̀ṣun tó dábàá ní ká mú lákọ̀ọ́kọ́ ẹ̀yin lè kọ́kọ́ san owó oṣù àbọ̀ fáwọn èèyàn gbogbo àwọn àkànṣe iṣẹ́ tẹ̀sán pé ẹ ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun ààbọ̀ ìlàjì ọ̀nà ìdajì ní gbogbo rẹ̀ ń kú sí kú ọ̀nà ní bí èéfín wọ́n lè tọ́ pé ẹ tó kọ́ kínní tábúlẹ̀tì kan báyìí wá tẹ́ ẹ pè lọ́pọ̀n àmọ́ táàrí nǹkan kan tí àárín ibi tí ó bá já ò gẹ́gẹ́ bí ó ti sọ wọ́n ní ẹni tó ṣe pé gbèsè ńláńlá afusalari tí n bá pè ní afusalari kìí ṣe afusa ó kọ tó ní kìíní wọ́n ní afusalari ìlàjì owó oṣù àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí àríbi tó bá dé ọ̀pọ̀lọpọ̀ tí ẹ kàn máa sọ oríṣiríṣi ẹ lè bẹ̀rẹ̀ àkànṣe iṣẹ́ àní àìbẹ̀rẹ̀ láàrí starting lẹ́ni ẹ̀ ní finishing wọ́n ní irú gbogbo àwọn ọ̀rọ̀ tí bàbá Arẹ́gbẹ́ṣọlá tí wọ́n wá ń sọ nípa ọdún 2026 yìí wọ́n ní ó dàbí ẹni pé nǹkan ń ṣe bàbá ni ò torí tí ẹ bá ṣe wípé bóyá èèyàn ò mọ ibi tí ń lọ téèyàn ò ríran dáadáa àbí ṣé ẹni tí bá olóore rẹ̀ jà tó yẹ pé gbogbo àwọn ìrora tó fi ní àwọn èèyàn lára nípínlẹ̀ Ọ̀ṣun òun náà sì ni ó ń lé kiri ẹni tó yẹ kó wá tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn èèyàn fún rádaràdàrà dancing tó fọdún mẹ́jọ ṣe ìwà ni ó wá lórí láyà ìwà ń sọ pé gómìnà Adeleke àwọn ò yọ gbogbo kìnìkan tó ṣe wọ́n ní gbogbo ń tẹ́ fílẹ̀ tí ò da òun làwọn bá yín tún ṣe wọ́n ní bàbá Arẹ́gbẹ́ṣọlá wọ́n ní ṣé gbogbo bẹ́ẹ̀ ṣe burú sáwọn ìṣẹ́nìkan sọ ni àbí ti àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun tó ṣe wípé ẹ kàn ń lu agbára bó ṣe wù yín wọ́n ní ẹni tó ṣe pé half salary ẹni ó gbé wọlé tó ṣe pé gbogbo owó tí ó yẹ kí àwọn ọmọ òṣìṣẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n máa fi ṣe owó ìfẹ̀yìntì wọn gbogbo ẹ̀ lẹ́sẹ̀ báṣubàṣu àti oríṣiríṣi wọ́n lẹ́yìn lẹ́wà lórí láyàláyà kọ̀ yìí tó bẹ́ẹ̀ lẹ́yìn sọ wípé ẹ yọ gómìnà nípò gómìnà tó ṣe pé gbogbo sálárì tẹ́ ẹ jẹ nígbà ayé yín tẹ́ ẹ tí ì kú iní ń san ẹ wá sọ wípé ẹ̀yin ó yọ ń pò ìròyìn ọ̀hún ó pọ̀ gan-an torí kọ́mọ̀dé pé bó ṣe kàn ńlá ni mo ṣe ń kà á àkọ́jẹ́ ìwé mi náà sínú ó wà níwèé ìròyìn The Nation láàárọ̀ ibi tí Adeleke ti ń sọ fún Arẹ́gbẹ́ṣọlá pé ó yẹ ni gbogbo kó jòkó ẹkùn bàbá ẹ padà kò yájà irú yìí. nínú ìwé ìròyìn Daily Trust ni mo rí ìròyìn ti ọwọ́ mi yìí ọjọ́ tá a bá kú làádèrè ènìyàn ò sunwọ̀n láàyè ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kéde òní ọjọ́ ìṣẹ́gun gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti bu iyì àti ẹ̀yẹ pẹ̀lú àpọ́nlé tó tó àti èyí tó yẹ fún ààrẹ àná ní orílẹ̀-èdè Nàìjíríà ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ìjọba àpapọ̀ ni wọ́n ti fi ohùn léde o tí wọ́n sì kéde ọ̀hún sí etí gbogbo ti kérétìkèrè ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé òní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje ọdún 2025 òun ni yóò jẹ́ gẹ́gẹ́ bí ìsinmi
lẹ́nu iṣẹ́ fún gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba gẹ́gẹ́ bí wọ́n sì fi ọ̀rọ̀ ọ̀hún léde wípé eléyìí ló wá láti jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n mọ̀ wípé ẹni ẹ̀yẹ àti ẹni àpọ́nlé òun ni ààrẹ tí ó dolóògbé ọ̀hún, ìyẹn ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari. Ọ̀rọ̀ yìí ló jáde láti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká láti ẹnu mínísítà náà tó ń rí sí ọ̀rọ̀ àyíká, ìyẹn dókítà Olúbùnmi Túnjí Òjó, tí ó gba tẹnu akọ̀wé àgbà fún iléeṣẹ́ náà dókítà Magdalene Ajani. Gẹ́gẹ́ bí wọ́n sì fi léde, wọ́n ní àwọn kéde yìí ṣe ti gbogbo ará ìlú ní orílẹ̀-èdè Nàìjíríà láti jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n mọ ipa ribiribi tí ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó kó, àti bó ṣe ní ìfaraẹnijìn àti ìfọkànrán, àti bó ṣe ń fi gbogbo ìgbà gbogbo ọjọ́ ayé rẹ̀ wá ìdàgbàsókè àti ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà. Fún ìdí èyí, adarí rere tó ní ìfọkànjìn tó sì jẹ́ wípé gbogbo ìgbà ló fi ń jàádù láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó dé èbúté ògo. Fún ìdí èyí, kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lò ní yìí láti fi bu iyì àti ẹ̀yẹ àti àpọ́nlé fún ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tí yóò wọ káàlẹ̀ sùn lónìí ọjọ́ 15 oṣù keje ọdún 2025. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde, ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. abẹ́rẹ́ kéré sóò ń jí mi wò ní kókó ìròyìn tí mo kà lẹ́ẹ̀kan nìwọ náà tó ń fà jáde. gbogbo ìwé ìròyìn ló kàn kó rẹ̀. kò sí wàhálà a máa sọ lẹ́yìn ìròyìn. nínú ìwé ìròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí bẹ̀ láti ìròyìn ọ̀hún tó sọ wípé àwọn òṣìṣẹ́ nípìnlẹ̀ Ògùn ní a ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀nràn gandan látàrí bí ìjọba ìpínlẹ̀ Ògùn bí ó ṣe san owó ìfẹ̀yìntì tí wọ́n ń yọ lórí owó oṣù wọn tí wọn ò ṣe san síbi tí ó yẹ kí wọ́n ó san sí o. wọ́n ní gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba jákèjádò ìpínlẹ̀ Ògùn àti gbogbo ìjọba ìbílẹ̀ tó wà níbẹ̀ ó ní wọ́n ti kéde ò wípé àwọn ò yanṣẹ́lódì, àwọn máa woṣẹ́ ràn látàrí bí ìjọba ìpínlẹ̀ náà bí kò ṣe fi owó tí wọ́n ń yọ tó yẹ kó jẹ́ owó tí wọ́n yọ nínú owó oṣù àwọn fún owó ìfẹ̀yìntì àwọn bí wọn ò ṣe san sáwọn ibi tí ó yẹ kí wọn ó san sí. wọ́n ní ìyanṣẹ́lódì náà yóò wá bẹ̀rẹ̀ láti aago 12 ọ̀sán lónìí tí í ṣe ọjọ́ 15 oṣù keje ọdún 2025 nínú lẹ́tà kan tí wọ́n kọ tí wọ́n fi ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ náà Dàpọ̀ Abíọ́dún tí àwọn alága àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti àwọn lọ́gàálọ́gàá ẹgbẹ́ òṣìṣẹ́ ìyẹn Nigeria Labour Congress, Trade Union Congress àti the Joint Negotiation Committee tí wọ́n fi sọwọ́ sí gómìnà Dàpọ̀ Abíọ́dún tí wọ́n sì fi ẹ̀dà lẹ́tà náà tí wọ́n fi hàn àwọn oníròyìn lọ́jọ́ ajé Monday lábẹ́òkúta tí ṣe olóòlù ìpínlẹ̀ náà. gẹ́gẹ́ bí lẹ́tà ọ̀hún ṣe wí, wọ́n ní ìgbésẹ̀ ọ̀hún ló wáyé ò ní kánmọ́nkóbó látàrí bí àwọn ṣe ṣe ìpàdé àpapọ̀ àwọn ní ọjọ́ náà. wọ́n wá sọ wọ́n ní ìjọba ìpínlẹ̀ náà wọ́n ní owó tí ó tó bílíọ̀nù lọ́nà 22 tí wọ́n ti yọ nínú owó oṣù káàkiri àwọn owó oṣù àwọn òṣìṣẹ́ tí wọn ò sì san síbi tó yẹ kí wọn ó san sí, wípé lẹ́yìn gbogbo akitiyan ọ̀pọ̀lọpọ̀ tí àwọn ti ṣe, wọ́n ní ìjọba ìpínlẹ̀ náà tí Dàpọ̀ Abíọ́dún tí ó ń darí, wọ́n ní bàbá kan dákẹ́ ni ò bàbá ò fún àwọn lésì ọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ ọ̀hún. àwọn òṣìṣẹ́ ni wọ́n sọ ọ́, wọ́n ní iṣẹ́ rí owó tí wọ́n ń yọ lórí owó oṣù àwọn fọ́fẹ̀yìntì àwọn yìí, wọ́n ní ó ti lù wò sí àpò àwọn òṣìṣẹ́ tó jẹ́ pé owó oṣù wọn gan bí ẹni pé ṣe ni sáà fi ọgbọ́n láti máa fi yọ owó nínú owó oṣù ni láti ọwọ́ àwọn gómìnà tí ó ti ń wá láti àtẹ̀yìnwá. ìròyìn ọ̀hún gùn torí àkókò wa, ẹ jẹ́ kẹ́mi ò fi gígùn bẹ̀ ń tà mọ́ náà ni pé látàrí owó tí wọ́n ń yọ lórí owó oṣù fowó fẹ̀yìntì tíjọba ìpínlẹ̀ Ògùn tí wọn ò san síbi tó yẹ kí wọn ó san sí, àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Ògùn wọ́n ti bẹ̀rẹ̀ ìwòṣẹ́ níran lónìí o. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí, iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi páńpẹ́ ọba mú àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò kan tí wọ́n jẹ́ ajínigbé. wọ́n fi páńpẹ́ ọba mú wọn àwọn 11 ni wọ́n níye o, tí wọ́n sì gba àwọn ènìyàn tí wọ́n fara kááṣá, àwọn ọmọdé, aláboyún àti àwọn ènìyàn míì. iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi páńpẹ́ ọba mú àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò kan
tí wọ́n jẹ́ ajínigbé bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n máa ń fi àwọn ọmọ tí wọ́n máa ń fi ṣe okòòwò tí wọ́n sì máa ń gbé wọn káàkiri gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún bó ṣe fi léde nínú ọ̀rọ̀ wọn. Wọ́n ní àwọn gba àwọn ọmọdé aláboyún àti àwọn obìnrin pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè ilẹ̀ míì wọ́n gbà wọ́n kalẹ̀ lọ́wọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò yìí tó jẹ́ wípé 11 ni wọ́n tí wọ́n fi páńpẹ́ ọba mú nínú ọ̀rọ̀ kan tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà Múyìwá Adéjọbí tó fi léde. Òun ni ó ṣàlàyé wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ti fi àtẹ̀jáde kan síta láyé ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi páńpẹ́ ọba mú àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò tí wọ́n ń fi àwọn ọmọ kéékèèké tí wọ́n fi ń ṣe okòòwò ni wọ́n ti fi páńpẹ́ ọba mú àwọn ènìyàn ọ̀hún. Bẹ́ẹ̀ ni wọ́n gba àwọn ènìyàn tí wọ́n ti wà ní àkàtà àwọn ajínigbé àti àwọn tí wọ́n ń fi ọmọ kéékèèké ṣe okòòwò ẹrú yìí wọ́n gbà wọ́n kalẹ̀. Nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní àwọn ènìyàn ọ̀hún tí àwọn gbà kalẹ̀ tí wọ́n jẹ́ afurasí. Wọ́n ní ẹni àkọ́kọ́ Usomaka Ani, ẹni tó jẹ́ ẹni ọdún 27, Joy Madu ẹni ọdún 52 àti Victoria Akashike ẹni ọdún 60. Victoria Akashike yìí òun ni ó jẹ́wọ́ wípé òun máa ń ra ọmọ tí òun sì máa ń jí àwọn ọmọ gbé láti kó wọn lọ sí ìpínlẹ̀ míì fún nǹkan tó tó àti nǹkan tó yẹ. Ṣùgbọ́n o iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti fi páńpẹ́ ọba mú wọn báyìí. Lára àwọn afurasí ọ̀hún wọ́n tún pe orúkọ ẹnìkan ní Osomaka Ani, bẹ́ẹ̀ Adu Victoria Onodo pẹ̀lú àwọn ènìyàn míì tí wọ́n pọ̀ rẹpẹtẹ. Gbogbo wọn jẹ́ 11 ní iye. Wọ́n ti ń wò kánbókánbó bí òkété inú ayanran báyìí. Lẹ́yìn iṣẹ́ ìwádìí àti ìtọpinpin wọ́n fi ojú wọn balẹ̀ ẹjọ́ wọ́n sì jó lamba pa ní iwájú òfin. Ìwé ìròyìn Punch ló pọ̀nchẹ̀ jáde ẹlẹ́mùkẹ́yẹ̀ ò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation tó jáde láàárọ̀ ibẹ̀ láti rí sínétọ̀ tó ń ṣojú agbègbè apá ìlà oòrùn Èkó Adétòkunbọ̀ Abiru tí ó ti ń gbóríyìn fún àjọ elétò òbò nípínlẹ̀ Èkó lásìẹ̀kì fún bí wọ́n ṣe ṣe àṣeyọrí lórí ètò ìbò ìjọba ìbílẹ̀ tó wáyé ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí. Abiru ló ṣàpèjúwe ìbò ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí ó tọ́ tí ó sì mú àlàáfíà tí ò sí wàhálà tí ò sí fíafíà kankan fíàgàn kankan tí ò mú dání. Wọ́n wá sọ pé pẹ̀lú bí wọ́n ṣe ṣe yìí yóò tún jẹ́ kí ẹsẹ̀ ìṣèjọba àwọn ara wa kó tó múlẹ̀ sí dáadáa. Abiru ẹni tí ó dìbò nìkan bíi aago 10:00 àárọ̀ ní wọ́ọ̀dù rẹ̀ ńlọ́sà ó ní kò tiẹ̀ sí jàgídíjàgan kò sí wà pálapàla kankan nínú ètò ìbò ọ̀hún. Ó sọ ó ní pẹ̀lú nǹkan tí òun ti rí yìí ó dàbí ẹni pé àwọn èèyàn ara wọn ti mọ́lé kò tiẹ̀ sí wàhálà kò sí nǹkan kan kò sí gbọ́n mi sí omi ò tó níbì kankan. Ó wá sọ ó ní tí ó gbàgbọ́ ni pé bí ó bá yẹ pé bí a ṣe fẹ́ máa ṣe lọ rèé ó ní ẹsẹ̀ ìṣèjọba àwa ara wa yóò tún wá dúró déédéé fún àǹfààní tó lórí tẹlẹ̀mù ọmọ Nàìjíríà. Ó wá sọ ó tún sọ ó ní wípé pẹ̀lú gbogbo ohun tí òun rí ó ní gbogbo ẹ̀ lọ ní wọ́ọ́rọ́sẹ̀ ni ó ní kò sí nǹkan kan. Ó sọ pé kò sí ẹnìkan tí ó sọ wípé bóyá òun fẹ́ dá wàhálà kankan sílẹ̀. Inú ìwé ìròyìn The Nation ní ìròyìn ọ̀hún wà níbi tí Sẹ́nẹ́tọ̀ Abiru tí ó ti ń gbóríyìn fún àjọ elétò òbò nípínlẹ̀ Èkó ó ní wọ́n kú ọmọ ṣe ò fún àṣeyọrí ti ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tí wọ́n ṣe yọrí ní kòpẹ́kòpẹ́ yìí. Nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn yìí. Àwọn ọ̀dọ́ kan ní ìpínlẹ̀ Ondo lágbègbè kan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn alálàáfíà tí wọ́n sì ń pè fún ìjọba ìpínlẹ̀ náà wípé kó fi ọba kó fi jẹ ní ìlú àwọn ọ̀dọ́ kan ní Ose Ìrèlè ní ìjọba ìbílẹ̀ Òrèlè ni wọ́n ti ké sí ìjọba ìpínlẹ̀ Ondo lánàá ọjọ́ Ajé. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀dọ́ yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn alálàáfíà tí wọ́n sì ń ké sí ìjọba ìpínlẹ̀ náà wípé kí wọ́n fi orí adé ìyẹn ọba ìlú àwọn ọba Ose Ìrèlè kí wọ́n fi jẹ o. Nínú àtẹ̀jáde tí ìwé ìròyìn Punch tó fi síta pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń lọ wọ́n ní
Olúfọ́n títí ìlú Èrèlé ní ayé rẹ̀ ti ṣòfò látìgbà tí ọba Ọlánrewájú Lẹ́bì tí ó ti papòdà ní oṣù kínní ọdún 2018. lẹ́yìn ìpapòdà rẹ̀ yìí ní àpèrè náà ló ti ṣòfò, ṣùgbọ́n o àwọn ti ṣe gbogbo ìgbésẹ̀ àti gbogbo àwọn nǹkan tó yẹ, ṣùgbọ́n kínní ọ̀hún kò tí ì mú yẹ̀sì. fún ìdí èyí àwọn ń ké sí ìjọba ìpínlẹ̀ Ondo láti wá ṣe ohun tó tó àti ohun tó yẹ kí wọ́n lè fi ìdí ọba tuntun kalẹ̀ kí ìlú náà kó sì lè máa tẹ̀síwájú, kí afẹ́fẹ́ ìpínlẹ̀ náà àti ìlú ọ̀hún kó lè máa fẹ́ lẹ́lẹ́ sí i. ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde, ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí láti rí ọ̀rọ̀ ilé yìí tó tako òwe Yorùbá pé ajá ò lè rorò kó ṣojúlé méjì, olóṣèlú wọn lè ṣọ́ ojúlé mẹ́fà tó bá wù wọ́n. nínú ìwé ìròyìn Vanguard ní ẹni tó ti fìgbà kan rí jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Jigawa Alhaji Sule Lamido òun ló ti sọ ó ní òun fi àtìlẹ́yìn òun hàn fún David Mark tó léwájú African Democratic Congress ẹgbẹ́ òṣèlú ADC tí ó jẹ́ ẹgbẹ́ òṣèlú tí àwọn alátakò tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ tí wọ́n fẹ́ yọ Tinubu nípò tó bá di 2027 tí wọ́n ń sá lọ báyìí. ó sọ wípé òun sì dúró digbí o pé ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ó ní òun. eléyìí wáyé lẹ́yìn ọjọ́ kan tí ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n ti fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú All Progressives Congress pé ìjọba àpapọ̀ wípé pẹ̀lú gbogbo ohun tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ ikú Buhari wípé ta ni ò mọ̀ pé irọ́ ni gbogbo nǹkan tí wọ́n ń pa. Lamido òun ló wá bá àwọn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ló bá wọn sọ̀rọ̀ níbi ayẹyẹ ìrónilágbára kan tí Senator Mustapha Kabibu tí ń ṣojú PDP tí ń ṣojú ẹkùn ìdìbò gúúsù ìwọ̀ oòrùn Jigawa ní ilé-ìgbìmọ̀ asòfin ní Dutse ní Jigawa ní òpin ọ̀sẹ̀. gómìnà àná fún ìpínlẹ̀ náà tí ó wà lára àwọn tí wọ́n dá ẹgbẹ́ òṣèlú PDP lẹ̀ ó sọ ó ní iṣẹ́ rí ìfọwọ́sowọ́pọ̀ àwọn alátakò yìí tí àwọn so papọ̀ ó ní láti yọ àwọn ọmọ Nàìjíríà kúrò nínú òfin ìṣèjọba tí ò lọ déédéé láti ọwọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ni káwọn sì wá tún Nàìjíríà kọ́. Lamido ló sọ ó ní òun faramọ́ bí àwọn olóṣèlú alátakò bí wọ́n ti ń parapọ̀ sí abẹ́ àbúradà ẹgbẹ́ òṣèlú ADC. ó ní ṣùgbọ́n òun fẹ́ fi yé gbogbo àwọn èèyàn ní pé bóun ṣe wàyí bóun tiẹ̀ ṣàtìlẹ́yìn fún ADC dìgbì lòun wà nínú ẹgbẹ́ òṣèlú PDP tí òun ò sì lè fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. ó láàjọ kọ́ ni ó ní pẹ̀lú gbogbo ògùn ojú òun àti gbogbo agbára òun làwọn fi kọ́ ó ní ojúṣe òun lè sìn ní láti wá máa fún àwọn èèyàn ní àmọ̀ràn àti láti rí wípé Nàìjíríà ó rí olójútùú sí gbogbo àwọn wàhálà tó ń kojú. bẹ́ẹ̀ ni ó sọ̀rọ̀ àlùfàǹsá sí ìṣèjọba tó wà lóde báyìí tí ẹgbẹ́ òṣèlú APC tó ń léwájú rẹ̀ pàápàá ní àárín gbùngbùn ní ìjọba àpapọ̀ àti ní ìpínlẹ̀ náà. ó ní wọ́n ti já àwọn ọmọ Nàìjíríà nítàn mọ́ tó bá di ti ọ̀rọ̀ ti ìṣèjọba. ó sọ ó ní iṣẹ́ rí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n jẹ́ aṣojú fún àwọn èèyàn láti ìpínlẹ̀ Jigawa àwọn ni wọ́n ń sin àwọn èèyàn dáadáa ó ní àwọn ti ẹgbẹ́ òṣèlú APC ó lápò ara wọn nìkan ni wọ́n ń sìn. ó ní káwọn èèyàn kí wọ́n fi ojú inú ara wọn kí wọ́n fi wò ó. inú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí ibẹ̀ ni ìròyìn ọ̀hún wà tí Sule Lamido tó ti ń sọ wípé ajá òun rorò ó lè sọ ojúlé mẹ́fà òun faramọ́ ìdásílẹ̀ ADC bí àwọn alátakò bí wọ́n ṣe ń rọ́ lọ́bẹ̀ ní kẹ̀tíkẹ̀tí bẹ́ẹ̀ ni òun sì wà digbí nínú ẹgbẹ́ òṣèlú PDP. Vanguard ló gbé jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn Vanguard tó kà dákẹ́ òun lèmi náà ti rí ìròyìn títí ọwọ́ mi yìí. ilé ìwòsàn kankan náà ni èmi àti ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari la jọ wà. ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé wọ́n sọ wípé ààrẹ àná ọ̀hún ó tẹrí gbàsọ
Absalam Abubakar ló fohùn léde o olórí orílẹ̀-èdè ní ayé ológun nígbà kan àná rí Absalam Abubakar ní ó ti ṣàlàyé wípé àwọn jọ ń gba ìtọ́jú ní orílẹ̀-èdè United Kingdom ní ilé ìwòsàn kankan náà ni àwọn jọ wà òun àti ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ṣùgbọ́n o nígbàtí àwọn elétò ìlera ní ilé ìwòsàn náà wọ́n sọ wípé ara òun ti mókun kí òun máa lọ sílé ní àìláfíà ṣùgbọ́n kó tó di wípé òun ò mẹ́sẹ̀ jáde ní ìròyìn míì tún jáde wípé ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tí àwọn jọ wà ní ilé ìwòsàn kankan náà ní ó mà ti tẹrí gbaṣọ ní ẹni ọdún 82 gẹ́gẹ́ bí ìwé ìròyìn Vanguard bó ṣe jábọ̀ rẹ̀ àtẹ̀jáde náà ó kà báyìí wípé Absalam Abubakar ni wọ́n jọ ń gba ìtọ́jú ní ilé ìwòsàn kankan náà òun àti ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari Absalam Abubakar ló ti wà ní ẹni ọdún 83 years ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé wọ́n kéde ikú ajagunfẹ̀yìntì Muhammadu Buhari nínú ọ̀rọ̀ Absalam Abubakar ó ṣàlàyé wípé àwọn jọ ṣiṣẹ́ ológun papọ̀ àti ààrẹ àná Muhammadu Buhari ni bẹ́ẹ̀ sì ni Muhammadu Buhari ó rọra fi ìpele kan ó fi ju òun lọ níbi iṣẹ́ ológun bẹ́ẹ̀ àwọn jọ ní ìbáṣepọ̀ tó lọ́ọ̀rìn ó ní ní kété tí wọ́n kéde ikú rẹ̀ ni òun lọ sí ibi tí ó wà láti kí àwọn mọ̀lẹ́bí àti ìyàwó rẹ̀ kó ara fẹ́ra kù bẹ́ẹ̀ ni òun ṣe àwọn ìgbésẹ̀ kan tó yẹ láti jẹ́ kí wọ́n tètè fe ìyókù ara rẹ̀ kí wọ́n dá padà sí orílẹ̀-èdè Nàìjíríà kí Ọlọ́run kó foríjì ààrẹ àná ní orílẹ̀-èdè Nàìjíríà ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ìwé ìròyìn Vanguard ló fa ìròyìn ọ̀hún jáde ẹlẹ́mu kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí ibẹ̀ ni a ti rí ìròyìn eléyìí tó sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ti bẹ̀rẹ̀ sí wá àwọn afurasí 4 ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan tí àwọn èèyàn ò tí ì lè sọ iye tó ṣù wọ́n báyìí fún bí ó ṣe jẹ́ pé àwọn ni ọ̀dádá tí àwọn ni eku ẹ̀dá tí gbogbo ẹ̀ tó dálé lórí látàrí ìkọlù alágbára tó gbẹ̀mí ọmọkùnrin kan ọmọ ọdún 44 ní àdúgbò kan tí wọ́n ń pè ní Atan Ọ̀tà nípínlẹ̀ náà lálẹ́ ọjọ́ àìkú Sunday. ìwé ìròyìn Punch òun ló fi ìdí ìròyìn ọ̀hún múlẹ̀ wípé ìjà ọ̀hún ló wáyé o látàrí bí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì bí wọ́n ṣe ń tàpóró gan láàrin ara wọn ní agbègbè náà ẹni tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ sí ẹni tó jọ́ lọ́hún pé ẹni tí wọ́n mọ̀ sí Bashiru Seidu tí wọ́n sì gbàgbọ́ pé ó jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan ó ní wọ́n sọ wípé wọ́n yìnbọn fún ní àtàrí tí ìgbà tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn 4 ọ̀hún tí wọ́n dé sí agbègbè náà lórí ẹ̀rọ alùpùpù ọ̀kadà nígbà tí wọ́n fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ ní ọjọ́ ajé Monday alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá CSP Ọmọlọ́lá Odútọ́lá òun ló sọ ó ní pé ìwádìí ó ti bẹ̀rẹ̀ o tí ọwọ́ àwọn ò ní pẹ́ tẹ àwọn afurasí ọ̀hún ó sọ ó ní pé iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí àti ìfimúfínlẹ̀ sí ohun tí ó fa ìkọlù alágbára ọ̀hún láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún ó yìí sọ wípé ẹ̀mí ìkan lára àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún ó bọ́ sọ̀rọ̀ náà ní àdúgbò Atan Ọ̀tà gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Atan Ọ̀tà ni wọ́n gba ìpè pàjáwìrì ní nǹkan bí aago 10 alẹ́ ní ọjọ́ àìkú Sunday tí wọ́n sọ wípé àwọn 4 tí wọ́n dì àmọ́ra tí wọ́n sì gun alùpùpù ọ̀kadà ó ní wọ́n ṣe ìkọlù tí wọ́n sì ṣe ikú pa Bashiru Seidu ọmọ ọdún 44 ní agbègbè Bankole Oníbùkún ní Atan Ọ̀tà wọ́n sọ pé àwọn afurasí ọ̀hún ó ní wọ́n fẹsẹ̀ fẹ́ ní kété tí wọ́n ṣe ìkọlù aburú ọ̀hún wọ́n ní àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá lọ́gán náà ni wọ́n dé ibẹ̀ tí wọ́n sì rí pé ẹni tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí ó wà nínú ìbú tí ó sì gba ọta ìbọn lórí wọ́n ní wọ́n ti gbé òkú ọmọkùnrin náà kúrò níbẹ̀ wọ́n sì jù sí ilé ìgbókùsí tó wà ní Ìlaró
fún àwọn iṣẹ́ ìwádìí míì tí ó máa lọ. Ìròyìn ọ̀hún ó gùn ṣùgbọ́n wọn ò fẹ́ dá wa lágara àkókò. Ó wà nínú ìròyìn Punch láàárọ̀ yìí tí wọ́n sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti bẹ̀rẹ̀ sí wá àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn 4 látàrí ìkọlù alágbára tó ṣẹlẹ̀ ní agbègbè kan ní ìpínlẹ̀ Ògùn. Nínú ìwé ìròyìn The Nation ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí. Àgbáríjọpọ̀ àwọn elétò ààbò àti àwọn òṣìṣẹ́ elétò ààbò ni wọ́n ti yabo ìlú Daura ní ìpínlẹ̀ Katsina láti jẹ́ kí ètò ààbò kó dúró déédéé ṣáájú ètò ìsìnkú ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari. Àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ elétò ààbò ni wọ́n ti péjúpésẹ̀ tí wọ́n sì dúró wámúwám ní ìlú Daura láti pèsè ètò ààbò èyí tó tọ́ àti èyí tó yẹ ṣáájú ètò ìsìnkú ààrẹ àná ní orílẹ̀-èdè Nàìjíríà ajagunfẹ̀yìntì Muhammadu Buhari. Ìpínlẹ̀ Katsina ni ó ti gba òbítíbitì àlejò àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ ní gbogbo àwọn ojú òpópónà àti àwọn kọ̀rọ̀kọ́ndò ìpínlẹ̀ náà pàápàá jùlọ ní ìlú Daura. Tí ẹ bá gbàgbé, wọ́n kéde ìpapòdà ààrẹ àná ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ àìkú ọjọ́ 13 oṣù keje ọdún 2025. Eléyìí náà ni ó sì mú kí àwọn òṣìṣẹ́ elétò ààbò kí wọ́n lọ sí ìlú Daura kí wọ́n lè pèsè ètò ààbò ṣáájú ètò ìsìnkú náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèkàn ìlú, àwọn alẹ́nulọ́rọ̀, àwọn ẹbí, àwọn olùbánikẹ́dùn ni wọ́n ti wà ní ìlú ìṣẹ̀ǹbáyé ọ̀hún láti fi eérú fún eérú, fi erùpẹ̀ fún erùpẹ̀ láti ṣẹ̀yẹ ìkẹyìn fún ààrẹ àná ọ̀hún tó tẹrígbàsọ. Àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìlú Daura ni wọ́n ti fohùn léde wípé àwọn pàdánù ènìyàn ńlá àti ènìyàn pàtàkì láàrin ìlú àwọn èèyàn ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari. Kí Ọlọ́run kó fi orí jìn kó sì pa gbogbo àṣìṣe rẹ̀ rẹ́. Ìwé ìròyìn The Nation ló di ìròyìn ọ̀hún jáde o, ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí, ibẹ̀ ni ìròyìn eléyìí wà o tí ò fi bẹ́ẹ̀ dùn mọ́ni nínú, tí wọ́n sọ wípé ọmọ ọdún 14 kan ẹni tí wọn ò fẹ́ fi orúkọ rẹ̀ síta, ó ní bàbá rẹ̀ ni ó ti ki oyún sí inú rẹ̀ báyìí. Orúkọ bàbá náà ni wọ́n pè ní Káyọ̀dé Olúṣeunfúnmi nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ọmọbìnrin náà tí ó wà ní ìpele àkọ́kọ́ ní ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndírì JSS ní ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé ní ìpínlẹ̀ náà. Ó ní ó sọ fún ìwé ìròyìn Vanguard wípé gbogbo tí bàbá òun ṣe fóun yìí ló ti bẹ̀rẹ̀ o láti inú oṣù kejìlá ọdún 2024 gẹ́gẹ́ bí ó ṣe sọ. Ó láti ìgbà tí ìyá òun ti jọ́lọ̀ nípè níbi ọdún 10 sẹ́yìn, bàbá òun náà ni ó ń ṣe ìtọ́jú òun àti àwọn àbúrò òun méjì. Ọmọ léńjeléńje ọ̀hún tí wọ́n sọ wípé inú rẹ̀ ti ga ò tí ó sì dàbẹ́ ni pé ó ti ní oyún oṣù 7 nínú. Ó ní ó wá ń bẹ̀bẹ̀ pé kí wọ́n jọ̀ kó má fi ìyà jẹ bàbá àwọn fún ohun tí ó ṣe, ṣùgbọ́n tó ṣe láàánú ni pé ọmọ kékeré náà kò ní lè jókòó ṣèdánwò JSS3 exam tí ó ń lọ lọ́wọ́ nítorí oyún tó wà nínú rẹ̀. Bàbá rẹ̀ ó ní ọmọdé wọn sọ ó ní òun ò fẹ́ kí n tó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ó ní bàbá àwọn náà ni ó ti máa dáàbò bo àwọn tí ó sì máa ń tọ́jú àwọn látìgbà tí ìyá àwọn tó ti jọ́lọ̀ nípè. Ó ní bí òun ṣe ń rò pé gbogbo ẹ̀ pé ó kàn dojúrú fún òun ni. Ó ní ó máa ń ṣètọ́jú òun àti àwọn àbúrò òun tó sì ń ṣe gbogbo nǹkan tí ó tọ́ fún àwọn. Ó ní bó tiẹ̀ ṣe pé ó ṣe ń tó ṣe fún òun yìí, ó ní òun ò bínú sí o pé òun sì nífẹ̀ẹ́ bàbá àwọn ni. Wọ́n wá sọ wọ́n ní ọmọ wa sọ ó ní pé ohun tí ó le fún òun ni pé òun ò lè jó méjèèjì pọ̀ pé bàbá àwọn tó nífẹ̀ẹ́ òun náà ni ó tún wá ṣe eléyìí sí òun. Ó ní òun ò fẹ́ kí ẹnìkankan kí ó fọ́ ẹbí àwọn kó fọ́ká látàrí ohun tó ṣẹlẹ̀ torí pé àwọn ti pàdánù
ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ohun tó wá ń sọ ni pé kí àwọn èèyàn kí wọ́n jọ̀ọ́ kí wọ́n ṣàánú fóun kí wọ́n bóun wá bí òun ó ṣe tẹ̀síwájú nígbésí ayé òun láti rí i pé òun àti àwọn àbúrò òun o ìyà ò jẹ àwọn. Òun sì rí i pé kí àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n jákun kí wọ́n fi iyè dénú kí wọ́n sì bá wọn kí wọ́n ṣàánú bàbá àwọn. Ìwé ìròyìn ọ̀hún kò jù bá ń lọ ó wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn yìí o. gómìnà ìpínlẹ̀ Katsina ó ti fi ohùn léde ó sì kéde sí ìgboro ayé báyìí wípé báyìí ni ètò ìsìnkú ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari yóò ṣe lọ ní òní ọjọ́ 15 oṣù keje ọdún 2025. gómìnà ìpínlẹ̀ Katsina Malam Dikko Rada ó ti kéde sí ìgboro ayé wípé ètò ìsìnkú ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà tó di olóògbé ajagunfẹ̀yìntì Muhammadu Buhari bí ó ṣe lọ rèé o. Buhari jáde láyé ní ìlú London lẹ́yìn àìsàn díẹ̀ ráńpẹ́ tí ó ń kojú nígbà tí gómìnà náà tó ń bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ ìyẹn gómìnà Rada ó ní lẹ́yìn ọ̀pọ̀ ìjíròrò pẹ̀lú mọ̀lẹ́bí àti àwọn ènìyàn tó súnmọ́ olóògbé wọ́n pinnu láti gbé òkú ààrẹ àná Muhammadu Buhari wọ káàlẹ̀ sùn ní ìpínlẹ̀ Katsina ní ọjọ́ 15 oṣù keje ọdún 2025 ní dédé aago 12 ọ̀sán. ó fi kún wípé ètò ìsìnkú náà yóò wáyé ní ìlú Daura tí í ṣe ìlú abínibí ààrẹ àná ọ̀hún ìyẹn ààrẹ ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ní aago 12 ọ̀sán ni wọ́n fi eérú fún eérú wọ́n fi erùpẹ̀ fún erùpẹ̀ ṣebí gbogbo ojú tó bá ti rí ilé ayé ni yóò padà rí ọ̀run alákejì àtàrí ẹ̀dá ó wọ̀run yànnàyànnà bí ẹni tí ò ní kú mọ́ gbogbo ìṣẹ̀dá tó bá rí ilé ayé ni yóò padà rí ọ̀run alákejì. bákan náà ni gómìnà ọ̀hún ní ìpínlẹ̀ Katsina ó bá àwọn mọ̀lẹ́bí àti àwọn ará ìlú ní ìpínlẹ̀ Katsina ó bá wọn kẹ́dùn o àti gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà papọ̀ ó sì gbàánú àdúrà yìí pé kí Ọlọ́run kó dúró ti mọ̀lẹ́bí kó sì gba ààbọ̀ ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari. ìwé ìròyìn Punch ló pọ̀ǹtì ẹ̀ jáde ẹlẹ́mu kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí ibẹ̀ ni a ti rí ìròyìn eléyìí níbi tí alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ADC David Mark tó ti ń sọ wípé ẹ wò ó ṣeé ṣe ò kí lè ṣe ààrẹ kí ó fẹ́ fi ilé ẹjọ́ kó fẹ́ fi dá àwọn lọ́wọ́ kọ́ tó bá di ìgbà ìbò ọdún 2027. alága àpapọ̀ tó jẹ́ fìdíhẹ fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Senator David Mark ó ní ó ti pariwo síta ò wípé ó dàbí ẹni wípé ìṣèjọba tó wà lóróyè báyìí wọ́n fẹ́ lo àwọn ilé ẹjọ́ láti lè bá da omi ẹgbẹ́ náà kí wọ́n lè bá dànù. ó sọ ilé yìí nílùú Àbújá nígbàtí àwọn tí wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ náà ní agbọn ti òfin tí wọ́n ṣe àbẹ̀wò ẹ̀ńlẹ́ńbẹ̀rún sí àwọn ẹni tí Abdullahi Abdulrahman tó léwájú wọn níbi ìpàdé ọ̀hún níbi tí Abdulrahman tó ti sọ wípé àwọn ti ní ó kéré tán 310 agbẹjọ́rò tí wọ́n ti fira wọn jìn láti rí i pé àwọn ṣojú ẹgbẹ́ náà nínú gbogbo ẹjọ́ tí ó ń wáyé àti èyí tí ó lè wáyé jákèjádò Nàìjíríà. wọ́n sọ ó ní gbogbo àwọn agbẹjọ́rò tí àwọn kóra wọn jọ yìí àwọn wá láti gbogbo ìpínlẹ̀ tó wà nílẹ̀ wa Nàìjíríà tó lùlù wa Àbújá àwọn sì ti gbáradì báyìí o láti kojú gbogbo tó bá ní ṣe pẹ̀lú òfin tí ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n lè kojú nígbàtí àwọn ọmọ amòfin tí wọ́n jẹ́ ti ẹgbẹ́ náà tí lára àwọn tí a ti rí àwọn èèyàn ṣàǹkóṣàǹkó láti inú ẹgbẹ́ òṣèlú ADC pàápàá jùlọ ẹni tí ó jẹ́ olùdámọ̀ràn nípa ti òfin fún ẹgbẹ́ náà Barrister Peter Oyewole ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ mínísítà fún ètò ìdájọ́ ńlẹ̀ wa Abubakar Malami àti ẹni tí ó ti jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Dórí tí ó sùn jẹ́ amòfin ìyẹn Professor Oseime Osunbo. wọ́n ní àwọn ti gbáradì báyìí o fún gbogbo ẹjọ́ kẹjọ́ tí ó bá lè kojú ẹgbẹ́ òṣèlú ADC jákèjádò lẹ́wà. wọ́n wá sọ wọ́n ní àwọn tí àwọn jágbẹjọ́rò yìí àwọn gbàgbọ́ nínú aṣíwájú àti àwọn tí wọ́n wà tí wọ́n léde nínú ẹgbẹ́ òṣèlú náà. àwọn sì mọ̀ wípé
àwọn tún ilẹ̀ Nàìjíríà ṣe ni. Abdulrahman náà ni ó tún wá gbóríyìn fún Senator Mark fún ti ìfọmọnìyànṣe rẹ̀ àti orúkọ rere tí ó ní, tó ìsọ wípé kí ó lo gbogbo àwọn ìrírí rẹ̀ àti bí ó ṣe jẹ́ àgbà ọ̀jẹ̀ nílẹ̀ wa Nàìjíríà láti tukọ̀ ẹgbẹ́ òṣèlú ADC débùté ògo. Ó wá rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ bíi olùdámọ̀ràn nípa ti òfin fún ẹgbẹ́ náà láti rí wípé gbogbo ìwé tí ó tọ́ àti èyí tí ó yẹ tí ó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òfin òun ni wọ́n fún àwọn kí àwọn ó lè bá mójútó dáadáa. Nígbà tí ó ń fèsì, Barrister Oyèwọlé ó ní ó wá dá àwọn ẹgbẹ́ ọ̀hún lójú pé gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ti òfin tí ó rọ̀ mọ́ bí àwọn ṣe kó ara àwọn jọ papọ̀ yìí, ó ní àwọn ti ṣe o tí ò sì sí ọ̀wọ̀ọ̀wù àbí pààhẹ́ kankan láti apá abì kankan. Ó wá sọ ó níṣẹ́ rí ẹgbẹ́ òṣèlú ADC yìí ó láwọn làwọn ó léwájú tó bá di 2027. Ó ní àwọn ìṣèjọba tó wà lóde báyìí ó ní wọ́n lè máa lo gbogbo ọgbọ́n àlùmọ̀ǹkọ̀rọ̀ yín láti rí wípé bóyá àwọn ṣì àwọn lọ́nà. Ó ní ṣùgbọ́n digbí báyìí làwọn wà o. Ó ní àwọn ò sì ní dúró títí dìgbà tí àwọn ò rí pé àwọn dé Àbújá ní ààfin lọ́hùn-ún nígbà tí àwọn bá borí nínú ìdìbò 2027. Ìwé ìròyìn Vanguard ló gbé ìròyìn jáde láàárọ̀ yìí níbi tí David Mark ti sọ pé ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà tí ẹgbẹ́ òṣèlú APC ti ń léwájú wọn, wọ́n lè fẹ́ fi ilé ẹjọ́, wọ́n lè fẹ́ fi ju spanner sí inú táyà ọ̀kadà àwọn láti rí i pé bóyá àwọn tàkìtì. Ó ní ṣùgbọ́n àwọn ti gbáradì fún wọn. Nínú ìwé ìròyìn Daily Post ni mo rí ìròyìn títí ọwọ́ mi yìí. Ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti yẹ Àkúnmẹ̀, Wike àti àwọn ìkàn míì gẹ́gẹ́ bí àwọn ọmọ ìgbìmọ̀ tí yóò ṣe akẹ́tọ̀ọ́ ètò ìsìnkú ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari. Ìjọba àpapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti peyamọ, bẹ́ẹ̀ ni wọ́n ti yan àwọn ọmọ ìgbìmọ̀ tí yóò ṣe akẹ́tọ̀ọ́ níbi ètò ìsìnkú ààrẹ àná Muhammadu Buhari. Ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni ó fi ohùn ìlédè o. Àwọn ènìyàn ọ̀hún tí wọ́n sì yàn ni wọ́n pọ̀ rẹpẹtẹ. Lára wọn láti rí mínísítà fún ọ̀rọ̀ ìfiléde àti ìlara ẹni lọ́yẹ̀ Muhammad Idris pẹ̀lú àwọn ènìyàn míì gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post bó ṣe jábọ̀ rẹ̀. Lára wọn láti rí George Akume àti mínísítà fún ètò ìṣúná, bẹ́ẹ̀ ni mínísítà fún ètò tó ń rí sí ìlàkalẹ̀ àti ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè yìí, mínísítà fún ètò ààbò, mínísítà fún ọ̀rọ̀ ìfiléde, mínísítà fún iṣẹ́ òde àti ọ̀rọ̀ tó kan ará ìlú, mínísítà fún olú ìlú Àbújá, mínísítà fún ilé kíkọ́ àti ìdàgbàsókè ẹsẹ̀ kùkú àti ìlú ńlá, mínísítà fún ètò ìlera àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbáyégbádùn àwọn ará ìlú, mínísítà fún ètò àṣà àti ọgbọ́n àtinúdá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn míì láti jẹ́ kíkiní ọ̀hún kó kẹsẹ̀ járe. Lára wọn la tuntun rí iléeṣẹ́ ọlọ́pàá àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ìkàn ìlú láti foríkorí fi kùnlẹ̀kùn forí ìkòkò sọ́dúnrún kí ètò ayẹyẹ òkú ààrẹ àná Muhammadu Buhari kó lè lọ ní ìrọwọ́ ìrọsẹ̀. Ìwé ìròyìn Daily Post ló post ìròyìn ọ̀hún jáde. Ìwé ìròyìn náà ló ti jáde, ẹ lè mú kẹyẹ̀wò níbẹ̀. Nínú ìwé ìròyìn Tribune tó jáde láàárọ̀ yìí, ibẹ̀ ni ẹni tí Olúbàdàn lẹ̀bàdàn kan Ládọjà, ibẹ̀ ni ó ti ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ọba aláyé tó wà nínú Ìbàdàn àti àwọn tí ọ̀rọ̀ gbèrú pé bí ẹnikẹ́ni bá fipá gbalẹ̀ yóò fi ojú winá òfin. Olúbàdàn tí ó múra ti gbadé lọ́wọ́ ọba Rashidi Ládọjà, ó ní ó ti ṣe kìlọ̀kìlọ̀ pé ọba aláyé kankan tí àwọn bá gbámú nídìí pé ó ń fipá gbalẹ̀ àbí àwọn ìwà ọ̀daràn míì, ó ní àwọn ò fi gbogbo òfin tó wà nílẹ̀ ní ilẹ̀ wa láti fi rí pé àwọn fi ìyà jẹ onítọ̀hún. Olúbàdàn ẹni tí ó sọ̀rọ̀ láti tó gbẹnu ẹ̀kẹrin
Olúbàdàn sọ ilẹ̀ Ìbàdàn sọ̀rọ̀ ọba Hamidu Ajíbádé ó ní ó ṣe kìlọ̀kìlọ̀ yìí ó nígbà tí wọ́n ṣe ìpàdé kan láàfin rẹ̀ tó wà lókè Àrẹ̀mọ lọ́jọ́ Monday. Ládọjà ó ní ó gbà wọ́n ní ìmọ̀ràn wípé kí wọ́n rí dájú pé ẹnikẹ́ni ò fipá gbalẹ̀ àbí kò sí wàhálà àbí fíàgàn kankan tí ó lè ba orúkọ Olúbàdàn àbí ìgbìmọ̀ Olúbàdàn ti ilẹ̀ náà jẹ́. Wọ́n sọ pé ọba aláyé kankan tí àwọn bá rí wípé bóyá ó lọ́wọ́ sí pé wọ́n ń fipá gbalẹ̀ àbí ìwà ọ̀daràn kankan ó ní àwọn ò jẹ́ kó fi ojú winá òfin o. Wọ́n ní ó yẹ kí ó ti yé wọn báyìí wípé gbogbo ibikíbi tí wọ́n bá wà pé ṣe ni wọ́n ń ṣojú Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àti ìgbìmọ̀ ọba rẹ̀ àti ilẹ̀ Ìbàdàn ní jákèjádò. Wọ́n sọ pé torí bẹ́ẹ̀ o kí gbogbo wọn kí wọ́n rí i pé wọ́n mójútó àwọn mọ́gàjí àti àwọn baálẹ̀ tí ó bá wà lágbègbè ọ̀dọ̀ wọn láti rí wípé wọn ò bà orúkọ ilẹ̀ Ìbàdàn jẹ́. Olúbàdàn tó kàn náà ó ní ó wá rọ àwọn ọmọ àti gbogbo àwọn olùgbé ilẹ̀ Ìbàdàn wípé kí wọ́n máa gbàdúrà wípé kí àlàáfíà àti ìbáṣepọ̀ àti ìlọsíwájú kí ó sì máa bá ilẹ̀ Ìbàdàn. Alákínyẹlé ti Akínyẹlé ọba James Ọ̀dẹ́nìràn ó ní ó ti kọ́kọ́ sọ fún ọba Ládọjà wípé àwọn wá kí ní ààfin rẹ̀ láti wá bá kẹ́dùn lórí ìpapòdà ti ọba àná ọba Ọlákùlẹ́yìn káwọn sì fi àtìlẹ́yìn àwọn hàn fún Olúbàdàn tó kàn náà. Àwọn tí ó wà níbi ìpàdé ọ̀hún ibẹ̀ ni a ti rí ọ̀tún balógun tilẹ̀ Ìbàdàn ọba Kọ́láwọlé Adégbọlá, aṣípa balógun tilẹ̀ Ìbàdàn ọba Dáúdà Azeese àti àwọn baálẹ̀ àwọn ọba aláyé àwọn mọ́gàjí àti àwọn míì. Ìròyìn ọ̀hún jù bá ń lọ níbi tí ọba Ládọjà tó ti sọ fún àwọn ọba aláyé tó wà nílẹ̀ Ìbàdàn pé tí ẹ bá fipá gbalẹ̀ ẹ lè fi bẹ́ẹ̀ kẹrẹ́ wọ̀nyí o. tó ní báyìí ká ṣe ojú òpó kalẹ̀ tá a bá débi Olúfimọ́ àáfimọ́ ni o. ìròyìn tá a kà afẹ́kẹ́ bá wa pẹ̀kẹ́lù kẹ́sì má ṣe tàbùkù àwọn aláṣẹ orílẹ̀-èdè yìí. àwọn olórí wa wọn kì í ṣe ẹni àrífín ṣùgbọ́n a lè gbà wọ́n nímọ̀ràn, a lè pa wọ́n lákìyèsí, a sì lè ṣí ojú wọn sí oríṣiríṣi nǹkan tí wọn ò rí. ó ṣe kókó ó sì ṣe pàtàkì. a kì í fẹnu sáta àwọn olórí, bẹ́ẹ̀ ni a kì í bú wọn o, torí pé Ọlọ́run ló yàn wọ́n sórí ipò òun. ewé kan kò ní jábọ́ lórí igi kí Ọlọ́run kó má mọ̀ sí i. ìyẹn ni wípé gbogbo àwọn olórí wa tí wọ́n di ipò mú Ọlọ́run mọ̀ sí bí wọ́n ṣe wà lórí ipò. a ti ṣí ojú òpó kalẹ̀ báyìí láti jọ fọ̀rọ̀ jọ̀rọ̀ lórí àwọn ọ̀kanòjọ̀kan ìròyìn tí a ti mú wá sí etí ìgbọ̀nyín. 070 47 7064 ní ojú òpó tí ẹ fi bá wa pẹ̀kẹ́lù. Hello ẹ káàárọ̀ o. 070 47 7064 lójú òpó ọ̀hún tẹ́ fi bá wa dá sí. 070 47 7064. Hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sa orúkọ yín o. àdúpẹ́. àmì Ọlọ́run. Nudin láti Ṣakí. láti ìlú Ṣakí à ń gbọ́ yín sà. ojú òpó òun ni àbí àwọn ènìyàn pọ̀ bìbà ní ojú òpó. ìpè pọ̀ lójú òpó. ìpè ń já ìpè. 070 47 7064 070 47 7064. Hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà. abẹ́rẹ́ kí ni sọlá ẹ káàárọ̀. ẹ káàárọ̀. akíkù àdìsẹ́nu bẹ́ẹ̀ wọ. àmì Ọlọ́run. Oríyọmí ló sọ̀rọ̀ láti wí ilé. ẹ káàárọ̀ Mr. Olúrẹ̀mí. ṣé mo kí àwọn bàbá adóṣà láìsí ààrẹ Muhammadu Buhari àti àbúrò bàbá táwọn sì wà láìpẹ́ ìgbọ́ ọjọ́ lọ sí ọsítù kan náà. èyí wá rọ àwọn aláṣẹ wa láti rí president débi tó dé dúró nísàlẹ̀. tó wọ́n dàgbọ́n ó ṣe ọsítù sí Nàìjíríà náà tó dáa bẹ́ẹ̀ pé wọ́n jẹ́ ń lọ ìlú èbó yẹn lọ́jọ́ gbogbo ọmọ Nàìjíríà náà máa lálàáfíà ní àtàràrù kẹfẹ́ yẹn káwọn máa ń sára lọ ìlú èbó mọ́tàrà ò bá yá wọ́n kúkú lágbára rẹ̀ kódà tá a bá ní ọ̀sẹ̀ dọ́pọ̀ tó ṣe dáadáa níbi wọ́n gbà kún látọ̀hún náà wà á káà náà lè máa jàǹfààní ẹ̀
tó àní kókó ẹ̀ sí o ọlọ́run bèrè sí wọn o ẹ̀ tó kún ní ọlọ́run fún lálàáfíà àwọn ní ọlọ́run fún lálàáfíà lẹ́sẹ̀ níbẹ̀ mọ̀ níbàjẹ́ o ọ̀làlá haúlà wàlá kùwàtà. ẹ ṣe o Oríyọmí ẹ ṣe o 07047777064 07047777064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. hello ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ ìgbésò. ọlọ́run ló ń ṣètò orúkọ yín. orúkọ mi ni Abúsátò Olúbọdún láti Ṣakí. ẹ káàárọ̀ mà. iléeṣẹ́ jíìpù ìbàjẹ́ o. àmín. nípa bàbá tọ́tọ́mọ rẹ̀ lóyún ẹ̀dákun tọ́mọ ní káfí mọ sálápẹ̀ ìpàwọ̀ ọmọ. ẹ̀dákun tó yẹ kó rí bẹ́ẹ̀ ni ọmọ tó bí ná tọwọ́ fún un torí tọ́mọ ní bá bímọ ta ni ó ti tún ní tí bàbá àyè ọmọ náà ni ó ti tún ní. wọ́n kẹ́bẹ́ ní ẹ̀yẹ kọ́mọ wáyé o tí wọ́n fún lófin gidi ni o torí ìkẹ́bẹ́ ní ọ̀dà pàápàá o. ẹ̀wọ̀n kì í jẹ́ bàjẹ́ orúkọ mi Nàìjíríà. ẹ ṣe o lójú òpó ayélujára alákàṣàyéèd wọn ń ké wa Aminu Adéwálé àwọn náà ń ké wa Rasheedat Adérìntọ́ wọn ti ké wa Àyànrónkẹ́ àwọn náà ké wa láàárọ̀ yìí Alábẹ̀lówó Suliat kò fọ́rọ̀lá wọn ń ké wa bẹ́ẹ̀ ni Máyégún Kọ́sìm Alimam wọn ń ké wa Abiola Solomon wọn ń ké wa ìlú ẹ̀kọ́ ojúmọ́ o. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sa orúkọ yín. Abdulrafid agenda láti àdúgbò àjọ ọlọ́dún sáré tó ṣàṣẹ. ẹ káàárọ̀ sa. àti iṣẹ́ akọ ọ̀rọ̀ olú. adúpẹ́ o. ọlọ́run ní dáwọ́ náà gbogbo ìbànújẹ́ ọlọ́run bá sọ́ dédò bàbá Buhari tí wọ́n lọ ọlọ́run bá sàbójú fún wọn àti bàbá òjàlẹ̀ náà ọlọ́run bá kẹ́ wọn. látara bẹ́ẹ̀ àwọn ẹ̀ ti sọ ń kó ọ̀nà ọ̀rọ̀ a rí i pé tí ọba jẹ́ pé bí gbogbo nǹkan ṣe rí nínú ìlànà ìkún Islam tó kó bá kú bẹ́yẹn tó ó ní ọjọ́ tó gbọ́dọ̀ lò àbí pé ní òkú kí àìsàn pé wọ́n gbà tó ti rí bẹ́yẹn tí ẹjọ́ ọ̀rọ̀ tí èmi láti ìfẹ́yìn tó ń sọ ìgbé àwọn olórí ẹ̀kọ́ dàkú tó ń fa ìfi Nàìjíríà ń bímọ ìṣègbè àti kú nìkan náà a ní ìdí àlàáfíà tààrà tí ìṣègbè pàṣẹ mọ káàkiri irú ìwòsàn táwọn wá káàkiri lọ sílùú òyìnbó tí gbogbo àwọn ọmọ Nàìjíríà láti lówó tá a máa lọ síbẹ̀ yẹn tó ara àwọn olórí wa tí wọ́n dàgbọ́n bá gbégbèsè lórí rẹ̀ àwọn tó bá dé kí wọ́n bá ti àáfẹ́ gbégbèsè náà tí wọ́n tó ń gbéṣẹ́ fún náà bákan náà káwọn yẹn lóòótọ́ pẹ̀lú wa ibi kíláàsì nǹkan àní mójútó tó tàbí tó bóyá ìkówójẹ nílẹ̀ ní kí wọ́n fi tó àwọn olórí wa ṣe àgbègbè àwọn ọlọ́run bá fún láǹfààní báyìí tí wọ́n dàgbọ́n bẹ̀rẹ̀ náà lórí ìtàn tí wọ́n bá gbé wọn lọ́wọ́ bákan náà Arẹ́gbẹ́ṣọlá àti Adeleke ní gómìnà ní Ọ̀ṣun state ṣùgbọ́n ẹ̀kọ́ ọmọ orí bẹ̀yẹn ìgbà tó bá bẹ̀rẹ̀ wàhálà ní tìǹ tí ìṣẹ̀lẹ̀ jẹ́ pé òun ìṣẹ̀gbẹ́ kan náà àbí pé ẹnìkan ló ti rẹ̀ fi kúrò ń bẹ tó téèyàn máa ń bo ẹ̀yìn láti rí ó ní ọ̀rọ̀ náà nìyẹn máa ń sọ téèyàn máa fi mú òbí jáde lápò bákan náà sì ni mo fi mú dà jáde àrò àwọn méjèèjì tó mọ́ dá wàhálà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí tí wọ́n bá kíyèsí bẹ̀rẹ̀ dáadáa wọ́n rí pé wàhálà máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ lọ́tún lósì tó fún lélẹ̀ àrò wọn bẹ̀rẹ̀ kí wọ́n ṣe nǹkan tó tó àtẹ̀yẹ tó yẹ wọ́n máa jẹ́ pé òun ló ti padà jù wàhálà níbẹ̀ yẹn ànídàmú lágbára ọlọ́run akíyàn ti bẹ́ẹ̀. ẹ ṣeun 07047777064 Arówódoyè Gafar wọn kí wa Ashish Mariam Oyewumi àwọn náà wọn kí wa Mubarak Anífowóṣe Kọ́hìndé wọn kí wa láàárọ̀ yìí. hello 07047777064 Salaudeen Ashish Ayansola wọn kí wa Ahmed Semiu Alani. hello 07047777064 Àyànlékè Victoria àwọn náà wọ́n kí wa láàárọ̀ yìí Akínwùmí Kamaldeen wọ́n kí wa ẹ̀lú ẹ̀kọ́ ojúmọ́ o 07047777064 07047 7064. òun ni ojú òpó tí ẹ fi bá wa dá sí ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìròyìn tí a ti kà sí etí ìgbọ́ yín ẹ̀lú ẹ̀kọ́ ojúmọ́ o. hello lójú òpó ayélujára Ashish Salaudeen wọ́n kí wa Fatai Arúlógún Pastor Adépọ̀jù John wọ́n ní ẹ̀kọ́ ojúmọ́ Rafael àránsí tó èyí tó bá ti jẹ́ nínú méjèèjì àránsí àti àránsí dòmímí àti èyí tó bá ti jẹ́ ẹ máa mú Adégbìtẹ́ Victor àwọn náà wọ́n kí wa Latifat Àjọrò wọ́n kí wa Honorable Ògúntádé Samuel wọ́n ní àwọn wò wá láti ìlú Ìgbòho ẹ̀lú ẹ káàárọ̀ ẹ̀lú ẹ yí rédíò yín sílẹ̀ o 07047777064 Sunday Dayọ̀ wọ́n kí wa ìtìsí olórí ọlọ́jọ́ ìbí wọ́n ní ẹ kú ojúmọ́ láàárọ̀ yìí ẹ sì kú ètò ẹ ṣé o Ismail Aleru àwọn náà wọ́n kí wa hello
hello ẹ sọ̀rọ̀ sókè. ẹ ti wà ń bẹ̀ o. hello. hello ẹ káàárọ̀ à ń gbọ́ yín o. ẹ káàárọ̀ o. orúkọ yín ìlú wọ̀lẹ́ tí ń pè wáyé o. lórí àwọn olóṣèlú látòkè àjà o lórí àwọn olóṣèlú tó ń pọ̀ sí ẹgbẹ́kẹ́ àmọ́nẹ́ tèmi ní pé kíjọba ṣòfin tó jẹ́ pé ẹgbẹ́ tó bá gbé wọn wọlé ní àwọn bá parí gọ́fẹ̀ntì wọn kó tó padà sínú ẹgbẹ́ míì tó local government ní àti lómìnira nàìjíríà kẹ́ǹkúrọ́ fúnra wa ni tí local government wá tí ìṣẹ́ pé anec ní dìbò wọn àmọ́ ìlú lè máa ṣe àwọn alága tó ń yẹn wọ̀nyẹn wò ní láti lórí ìjọba wà. ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣí sá o. Yusuf Taofik awáyéwá ṣe rere bẹ́ẹ̀ ni Ọlánrewájú Kọ́hìndé wọ́n ń kí wa yí pé agbára àti òkùnkùn òkun Adéwálé Enoch Sọlá àwọn náà wọ́n ń kí wa. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sá orúkọ yín o. Kúnlé ní o láti ìlú Gànà. láti ìlú Gànà à ń gbọ́ yín sá o. mo kí ọba tuntun nílùú Ìbàdàn fún ọ̀rọ̀ tí wọ́n sọ láàárọ̀ yìí fún àwọn àmẹ̀wà wọn wọ́n tẹ̀ jẹ́jẹ́ àti wọn gan pé gbogbo ọba bá lè máa ṣe bẹ́ẹ̀ àríkàlà fi ọmọ àjọba. yí rédíò yín sílẹ̀ dáadáa. àwa kí. ẹ̀yin rédíò yín. 070477064 rédíò yìí kì í ṣe rédíò abẹ́lé ó yẹ ká mọ àwọn òfin tó de à ń pè sí orí rédíò. àkọ́kọ́ ká yí rédíò wa sílẹ̀ tàbí ká pa tàbí ká jìnnà sí i kò ní tọ́ ká fẹ́ pè sórí rédíò ká sì tún fẹ́ gbọ́ ohùn ara wa lójú òpó ayélujára Alábí Israel Olúṣẹ́gun wọ́n kí wa láàárọ̀ yìí Ògúnlẹ́yẹ Adéwálé Joel àwọn náà wọ́n kí wa Abíọ́lá Solomon wọ́n kí wa. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sàrúkọ yín. yes sir. àlejò lówó láti ìlú Wérélé ló ń sọ̀rọ̀ nǹkan tí mi fẹ́ dá sí ni lórí ọ̀rọ̀ ọba Ládọjà pẹ̀lú òfin tó fún àwọn tí wọ́n jọ ń ṣe ìlú nípa pé ẹnikẹ́ni tó bá fi agbára gba ilẹ̀ lọ́wọ́ èèyàn pé yóò ní ìtàwọn ó ṣe fún un. bó ṣe jẹ́ pé nìyẹn ọba tó bá ti jẹ́ ọba tó jẹ́ pé ó fẹ́ fi ìpìlẹ̀ rere nílẹ̀ láàrin ìlú tí ọ̀fẹ́ yẹn jẹ́ ó ti yẹ kó rí nìyí a ti mọ̀ pé bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọba àdúgbò wa náà rí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ọba tí ọ̀fẹ́ yẹn jẹ́ tírú ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ a rí i pé gbogbo àdúgbò kò ní sí ìkùnsínú kò ní sí ìbànújẹ́ kẹ̀kẹ́ látara pé aráàlú ń rí ìbànújẹ́ lára ọba kò ní sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ ọlọ́run ní jẹ́ kí ìbànújẹ́ ọkẹ́ni kankan wá a sì kí ti pẹ́sidẹ̀ntì wa tó relé ọlọ́run bá àforíjì lọ́ọ́ dáhùn ẹgbẹ́ rẹ̀ sí akí gbogbo ọmọ Nàìjíríà náà akó àṣẹyìndè látara bẹ́ẹ̀ akí bàbá wa Tinubu wọ́n kó àṣẹyìndè kí wọ́n dàkún tẹ́ ò wá ṣe Nàìjíríà o ẹni tó lò ní kọ́lọ́nà láwọn masalam. ẹ ṣé o abala tá a dé yìí òun náà a ó ti lọ sí òkè lọ́hùn-ún lẹ́yìn ìgbà tá a bá padà dé a ó máa tẹ̀síwájú ní ibi abala fìjìláńtẹ́ láti sọ̀rọ̀ nípa ọ̀kan ọ̀jọ̀kan àwọn ètò ààbò àti nǹkan tó tó àti nǹkan tó yẹ kí ìlú wa àti orílẹ̀-èdè wa pẹ̀lú ìpínlẹ̀ wa kó lè wà ní àlàáfíà tó péye ẹ kú kalẹ̀. ó jálálá ó kọlẹ̀ dùn ìkànnì ZIP 89.1 FM àgbọ́dúnú fún gbogbo elétí ayọ̀. bí kìnìún bá bú nínú igbó ti gbó ti jù á mì tìtìtì ZIP 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. lóore ní ká máa ṣe ìwà rere ní ká máa hù ZIP FM 89.1 Òkèhò ìpínlẹ̀ Ọ̀yọ́ the entrepreneur radio ẹ máa gbọ́ wa. rédíò wo ló mi ìlú mi lẹ̀ títí ZIP FM sá lórúkọ rẹ̀ tó jẹ́ owó ọlọ́run ló fi wá ságbà ọ̀jẹ̀ níbi ká ṣètò tó nítumọ̀ àwa ni ìròyìn àsìkò tí ò láfiwé àwa ni àṣà ẹ̀fẹ̀ ìmọ̀ràn tó wà pa àwa ni eré ìdárayá lóríṣiríṣi àwa ni orin àti ìlú tó dùn tó ṣe gbọ́ létí àwa ni ẹ má forí adẹ́tù wétá tí òru láyé olókìtì bí ọbọ̀ òsì nígbò ZIP FM ṣáwáṣá lọ́gà ẹgbẹ́ fún tẹ́ bá polówó ọjà yín ní ZIP FM yìí kó dájú wàràwàrà lọ́jà yín má ta ó kó dájú. ZIP FM ló ń milẹ̀ máwọn tí ò yé tí
ṣàlàgbádé fún o. Zip FM ló milẹ̀ máwọn tí ó yé tí wọn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa ṣàlàgbádé fún. Ìsí àlọ́kè òṣòwò sàlámù lẹ́sí kébí wọn dà mọ́ fọwọ́ sọ̀yà bóun ṣàlàyé ń gbà o. 89.1 ṣe bá wa ṣàlàgbá wọn. Zip FM ló milẹ̀ máwọn tí ó yé tí wọn ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa ṣàlàgbádé fún. Zip FM 89.1 àwa yàtọ̀ sáwọn rédíò tó ń dún sínú. ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Abala tá a dé yìí òun ni abala fìjìláńtẹ́. Ètò ààbò ni à ń pẹ̀ kẹ́lù ní abala tá a wà yìí láti jẹ́ kí ohun gbogbo kó máa lọ bó ṣe yẹ kó lọ, láti jẹ́ kí ohun gbogbo kó dúró déédé kó sì máa lọ ní mẹ̀lọmẹ̀lọ. Ọ̀rọ̀ tá a bá lè mójú kúrò níbẹ̀ à ń mójútó ni. Wọ́n ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ rẹ ni. Olóhùn lọ sóko òun lo odò, tó o bá padà tóko dé tó o todò dé ó wàá bá kinní ọ̀hún. Ìyẹn ni wípé ká fọwọ́ tó dára ká fi mú ètò ààbò aya nínú ilé. Ó gbọ́dọ̀ wà lójúlọ́lá kan fi sọ́rí lójú àwọn ní orí àwọn ọmọ. Má fi àwọn ọmọ rẹ kalẹ̀, má fi sọ àwọn ẹni tó jẹ́ wípé wọ́n ṣe àwọn ọmọ rẹ ní ṣèbálàṣì bolo bọ̀dá àdúgbò. Ó léwu o. Bẹ́ẹ̀ ni kí baálé ilé náà kó wà ní ojúlọ́lá kan fi sọ́rí lórí àwọn mọ̀lẹ́bí rẹ̀ láṣẹ Ìdùmarè. Àní ráàrin fẹsẹ̀ sí ìṣẹ̀lẹ̀ aburú kò ní ṣẹlẹ̀ sí wa. Ọ̀rọ̀ nípa ètò ààbò ni à ń sọ ní abala tá a wà yìí. Ẹ jẹ́ ká jọ sọ o, ẹ jẹ́ ká jọ ṣe. 070 47 7064 070 47 7064 òun ni ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí. A ti ṣí ojú òpó ọ̀hún kalẹ̀. Hello, orúkọ yín o. ẹgbẹ́ ẹ káàárọ̀ ẹ kú ètò. Ọlọ́run ló ń ṣètò ẹ káàárọ̀ o. gbogbo iléeṣẹ́ Zip FM mo ní bàjẹ́ o. Àmín àmín. orúkọ mi ni Saheed Rédíónìkì láti Ṣakí. nípa ẹ̀rọ ètò ààbò àti gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò wa, gbogbo àwọn ọlọ́pàá ní sọ́jà ní fìjìláńtẹ́ ní fún gbìyànjú wọn pàtàkì jùlọ lókè ògùn bí àmọ́ rírì wọn túbọ̀ bá ti wọn ṣe. àwọn àrò àwọn olóṣèlú wa lákùn tó lọ lọ́hùn kọ́ máa rin àwọn elétò ààbò yìí lọ́wọ́, kọ́ máa rìn wọ́n lọ́wọ́ dáadáa, nítorí gbogbo àwọn elétò ààbò yẹn àwọn ohun tí wọ́n fi ń dáàbò bò wá nílùú tí wọ́n bá gbé ní ìwà fáwọn wá túnṣe èyí ò rí pé a kìí ṣerú nǹkan yẹn kó mú lọ́wọ́ fún wá túnṣe nílé local chairman local government ó yẹ kó ní àwọn tọ́sí àìtó dáa tí ó rà fáwọn elétò ààbò tẹ́kùn tó bá já sáwọn oníṣẹ́ ibi lójú láláláwọ́ rí ká ẹ̀gbọ́n ìkíní irin ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ àwọn tó máa kó ara wọn ra àwọn nǹkan yẹn fún ara wọn gbogbo àwọn tó ti dáàbò bò wá ọ̀yẹ́ kó rí báyẹn o lọ́pọ̀lọpọ̀ àbọ̀rọ̀ là ń sọ fún ọmọ náà àbí tó bá dénú rẹ̀ yóò di odidi orúkọ mi Saheed Rédíónìkì láti Kọ́lá wọlé. ẹ ṣí sá o láti ìlú Ṣakí 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 070 47 7064 òun ni ojú òpó tó lu fótó sí ọ̀dọ̀ wa ń bí. Hello, ẹ káàárọ̀ o. Hello sir, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sà, orúkọ yín. Agenda ló padà bọ̀ sí agenda láti àdúgbò àgbà láti sálẹ̀ tó à ń gbọ́ yín sà. ẹ kú sẹ́. Yes sà. tó mo fi àtúnyí mo fi rọgbọ àwọn tí Ọlọ́run bùkún gẹ́gẹ́ bíi pé ìdáàbòbò fáwọn náà òun náà ní pé ẹni tó Ọlọ́run bá kẹ́ kọ́ kí àwọn tí ò ní ní àdúgbò rẹ̀ tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ ní àyíká rẹ̀ àwọn náà ni wọ́n máa jẹ́ bí olófòfò fún un àbí àwọn náà wọ́n sì máa dáàbò bò tó jẹ́ pé nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ tó jẹ́ pé wọ́n ní fẹ́ kábúrú ṣẹlẹ̀ sí ìyá àgbàlagbà yẹn láti sọ pé olówó mọ́jà sí kótó mọ́jà sí gègèlè tó ẹni tẹ́yìn bá ń jẹnu owó ẹ̀ ní fún èrè àrọ̀ wọn tí wọ́n jẹ́ ní tó yàwọ́ bákan náà rí pé tí ojú bá tú ọ̀pọ̀lọpọ̀ nínú àmọ́ sáré láti pé àṣírí máa lọ ilé àṣírí máa ń ṣẹlẹ̀ lásìkò yìí púpọ̀ arógbó ẹ̀dàkùn tó lọ lọ́hùn ojú bá ti ń sú ẹni káyọ̀tì mọ́ lọ ní wàá ní tó bá tó bá bẹ̀rẹ̀ sí ní gbogbo wa máa rọ̀ sí ní ẹni mú wàhálà dání bákan náà ní oríta ajégúnlẹ̀ wa ní Ṣakí àrọ̀ àwọn agbófinró arákùnrin wọ́n ń ṣiṣẹ́ takuntakun bẹ́ẹ̀ o ṣùgbọ́n àwọn àkókò kan bẹ tó jẹ́ pé kinní náà wọ́n ti fẹ́ mọ rí bákan àrọ̀ wọn tí wọ́n dàkún kan bá mójútó àníyàn dáadáa àwọn agbófinró àwọn wa ń bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n máa ń hẹ̀ wá lè mọ̀ níbẹ̀ yẹn tí àwọn fi ẹ̀rù kọ̀ọ̀kan fẹ́ ní àrọ̀ wọn tí wọ́n dàkún tó lọ lọ́run tí wọ́n bá wa kúrò ní àárín tí wọ́n bọ́ síbò mí tí òfin jẹ́ pé ń bẹ̀ ní wàhálà ti máa ṣẹlẹ̀ ẹni tó jẹ́ pé òun fẹ́ kọ́ọ̀tì ọ̀nà táwọn agbófinró tó máa ń mú tí wọ́n tún mú níbẹ̀ yẹn pé wọ́n fẹ́ mú fún ẹ̀ka àbí nǹkan bẹ́ẹ̀
àwọn tó dáhùn tí wọ́n sọra fún àárín ọlọ́run ní sọ ló fagbó àti ẹ̀kúṣẹ́. ẹ ṣe o àbúrọ̀sídà agenda láti ìlú Ṣakí 070477064 lójú òpó tí ẹ fi bá wa pẹ̀kẹ́lù láàárọ̀ yìí 070477064 òun ni ojú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí láti jọ fọ̀rọ̀ jọ̀rọ̀ láti jọ fọ̀rọ̀ jómi tó rọrọ̀ nípa ètò ààbò ni à ń sọ ní abala yìí. Hello, ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀, ẹ kú tó. Adúpẹ́ Ọlọ́run ló ń ṣètò orúkọ yín o. Ààrẹ mọ̀mọ́ ìyanu wa láti Eléwúrẹ́. Láti ló tẹ́dé. Eléwúrẹ́. Ọyá ẹgbóhùn sókè à ń gbọ́ yín o. Hello. Nípa ojú ọ̀nà wa tó wà ní sọ́ọ̀mẹ̀lì òjòlówó tí wọ́ ọ̀la jákèjọ́ ní káàyàn kò lè jáde rárá. À ń gbọ́ yẹn ǹṣó ńlẹ̀ ẹ máa sọ̀rọ̀ ǹṣó. A fẹ́ kí àwọn ìjọba bá iṣẹ́ lórí ojú ọ̀nà yẹn níta ọkọ̀ ò lè gbàgbé máṣíìnì gbìn ò lè gbàgbé wọ́n bá gbìyànjú méjì mẹ́ta wọ́n ṣe ń já wa wọ́n lẹ̀ kó tó tí wọ́n lè kọjá. Ṣé bí ọ̀nà tí wọ́n ń ṣe bọ̀ láti ìlú Ìṣẹ́yìn àbí? Ká ní òkè òní ọjọ́ nìyẹn wà ládùúgbò ọ̀dọ̀ wa. Tó sọ́ọ̀mẹ̀lì ní Eléwúrẹ́. Sọ́ọ̀mẹ̀lì sí Wúrọ̀lá. Ní òkè. Ohun wọn yóò jákè dáadáa. Ẹ ń dákọ̀ sọ́ọ̀mẹ̀lì sí Wúrọ̀lá sí Kára. Wọ́n sì tún dákọ̀ Eléwúrẹ́. Wọ́n kọ́ dákọ̀ Eléwúrẹ́. Wọ́n tún ní tọ̀. Lórí òpó ayélujára ni Salaudeen Azeez Ayansola wọ́n ní abala fìgìláńtẹ́ pé àwọn ń rọ ìjọba àbílẹ̀ àwọn pé kí wọ́n bá wọn tún ọ̀nà àwọn ṣe pé àríṣe la rí kà pé gbogbo wa náà ni á dìtàn wọ́n dákọ̀ ẹnìkan pé àwọn náà ṣe chairman ó kọ ohun ò parẹ́ sọ bí tí ẹ fẹ́ kí wọ́n bá ń mójútó náà àbí ṣé gbogbo ọ̀nà náà ni ẹ fẹ́ kí wọ́n mójútó ni dákọ̀ ìjọba àbílẹ̀ yín àṣìmẹ́ni tí ẹ̀ ń bá wí. Salaudeen Azeez Ayansola. 070477064 lójú òpó tí ẹ fi bá wa sọ̀rọ̀ nípa ètò ààbò nǹkan tá a bá fẹ́ sọ ẹ jẹ́ ká sọ kó yé àwa tá a wà ń bí kó sì yé àwọn aráalé àti àwọn tí ẹ ń pè ní àkíyèsí kì í ṣe pé a fojú ríra wa ṣùgbọ́n láti fi ọ̀rọ̀ láti fi ṣàpèjúwe nǹkan tó ń ṣẹlẹ̀ òun ni iléeṣẹ́ rédíò wà fún ṣùgbọ́n tá à ń bá ń sọ̀rọ̀ tí ò yé wa báwo làwọn tí à ń bá sọ̀rọ̀ báwo ló ṣe fẹ́ yé wọn. Hello, ẹ káàárọ̀. Hello, sir, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀. Ẹ kú ètò. Ọlọ́run ló ń ṣètò orúkọ yín. Mr. Agbẹ́rẹ́kẹ́rẹ́. Yes, sir. Ẹ káàárọ̀ sà. Àǹkó Yẹmí ẹ káàárọ̀. Ọlọ́yàn ní dàrú. Náà èyí dáhùn sọ láti jẹ́ ẹni tẹ́lẹ̀. Wọ́n wá rí wọn bú wọn bá mójútó. Nígbà tá a kàn ń pè dànù. Orí ọ̀rọ̀ wa gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé wọ́n ń gbọ́ ẹ̀kan ni wọ́n ń gbọ́ ní gbogbo nǹkan tí wọ́n dáwọ́ lé ọlọ́mọṣẹ́ alájàǹbàkú nílùú òkè o. Wọ́n ń gbọ́ o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a máa ń sọ ọ̀nà ìṣẹ́ tó ń bẹ́ẹ̀ ọ̀nà ìfèrè òun tiẹ̀ tí ó tiẹ̀ ti gbé páńpẹ́ kókó lọ máṣíìnì mẹ́rin lẹ́nu òjò tó rà rọ lọ ẹsẹ̀ tẹ́lẹ̀ yìí máṣíìnì mẹ́rin sí mẹ́ta àgbàlagbà lọ́wọ́ wọn nípa ọ̀nà tí wọ́n láwọn dáwọ́ lé ìwọ̀n ti yanjú ẹ̀ wọ́n jọ torí ọlọ́run torí èmi kọ́ gbogbo tí wọ́n bá ṣe dáadáa àárọ̀ ìwọ̀n dáadáa o ọlọ́run jẹ́ ọgbà jẹ́ fàtà arúlógún láti ìlú òkè o. ẹ ṣe ṣá o arúlógún ẹ ṣe o 070 ìpè ọ̀kan tá a gbé sí náà rèé kó tó di pé a ó máa kẹ́rù káàsà wa lórí ètò àjímọ́ná fún títí òwúrọ̀ òní 070477064 070 477064. Hello. Ẹ káàárọ̀ sà. Ọlọ́run ló ń ṣètò orúkọ yín. Ẹ dákun ẹ gbóhùn sókè díẹ̀ sí àgbọ̀ yín dáadáa o. Bí ẹni tó pè láti lé wọlé kan tó ń sọ láti kára. Jáde sí wúrà ọlá jáde sọ́nà ìṣẹ̀mí lọ́hùn ló sọ. Ọ̀nà tó ń jù ú nìyẹn. Tó. Agbọ́ta lára. Ẹ ṣe ṣá o. Ẹ ṣeun. A ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí àbí bò ni ká máa fi eléyìí ká máa fi ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ó jẹ́ kí ẹnì kan tún ṣe é ṣe fún wa a sì dúpẹ́ lọ́wọ́ oníyàn wa dúpẹ́ lọ́wọ́ ọlọ́bẹ̀ ẹ̀yin tí ẹ bá wa jẹ́ náà ẹ ṣeun ẹ kú àìmáìndì bí
bóyá yọ̀ ni ò tó ni o bóyá yọ̀ ló sì fẹ́ já ní apá ibìkan adúpẹ́ lọ́wọ́ yín o akíyín lẹ́ẹ̀kan sí atúnlù yín lọ́gọ̀ ẹnu èmi àmọ́ sọ pé ọba finihàn fáyé lọ́lọ́run ọba lónìí ọlọ́run ọba dákun fi mí àti gbogbo àwọn olólùfẹ́ mi fi mí hàn fáyé ni mọ́ fàyé hàn mí mọ́ fàyé hàn wá o títí di ìgbà míì tẹ́ mọ́ pàdé àwọn akin títí di àkókò kan náà lọ́la tẹ́ mọ́ pàdé àwọn akin ẹgbẹ́ wa lórí ètò àjímọ́ná àti títí di ìgbà míì tẹ́ mọ́ pàdé mi lórí ètò àjímọ́ná títí di ìrọ̀lẹ́ ìní bákan náà tẹ́ mọ́ pàdé mi àti MC OBN lórí how onade ẹ mọ̀ bó ṣe ń lọ tó bá ti di aago 5 ní ọjọ́ ìṣẹ́gun ibẹ̀ náà ni a ti máa pàdé èmi ọláyẹmí ọmọyẹlẹ́kẹ̀ ni mò ń dágbére pé ire àti àánú nìkan láàyè gbà láti máa tọ̀ wá lẹ́yìn ó dàbọ̀. tó ẹ̀yin ará alẹ́ gbogbo yẹn pátápátá là kí lówùúrọ̀ tòní wípé ẹ bá wa gbọ́ ẹ bá wa jẹ́ tá a bá ṣèyí tá a fi yọ̀ sí tá a fi àlùbọ́sà sí tíkíní ọ̀hún tó ń já fọ́nfọ́nfọ́n tẹ̀ jẹ́ àní nǹkan kan tá a fẹ́ ṣe fún yín ṣùgbọ́n àmì iṣẹ́ rí ọwọ́ sí yín wípé ẹ wà níbẹ̀ hun láì sí ẹ̀yin kò sí àwa a sì ń gbà aládùúrà wípé òkè ni gbogbo wa ni ó máa lọ láṣẹ Ìdùmarè ẹ má wá gbàgbé ìkéde àti ìpolówó ọjà yín ó ṣe kókó lórí ìròyìn àjímọ́ná ẹ má gbé bọ̀ wá ká sì jọ ṣe ẹ jẹ́ àpàdé lórí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìí tán láago 6:30 sí aago 7:30 lálẹ́ òní abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi láṣẹ Ìdùmarè mò ń dágbére lórí ìròyìn àjímọ́ná fún títí òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣàì gbẹmídébẹ̀ dandan ìpàdé wa yóò tún di ìrọ̀lẹ́ láago 6:30 sí aago 7:30 ẹ kú kalẹ̀. lèkélèké gbàràdá aláṣọ funfun SIP 89.1 FM rédíò tó ń ṣe ìgbélárugẹ fún ìdókòwò ọba gbogbo wọn. ó jálálá ó kọlẹ̀ dò ìkànnì SIP 89.1 FM